Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá torí pé ohun abáṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni ohun a ò bá jìyà fún kì máa ń pẹ́ lọ́wọ́ ẹni Eni Nwafa ẹ dákun ẹ fèyí kọ́gbọ́n Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá. Ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ẹ súnmọ́ bí kẹwàá kọ́ ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́ ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá torí pé ohun abáṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni ohun a ò bá jìyà fún kì máa ń pẹ́ lọ́wọ́ ẹni Eni Nwafa ẹ dákun ẹ fèyí kọ́gbọ́n. Mo ń expect nǹkan láti àárọ̀ kan mọ́ lórí. Wọ́n máa wọlé ṣàfihàn máa wọlé jẹ́ ká fi hàn sílẹ̀. Ilé mi ní lọ́rọ̀ kan ibi tí mo gbé wá tí mo fẹ́ fẹ́ sí nìyẹn. So okay. No, it's okay now. It's all right. Like it. Why are you emphasizing that? Why are you emphasizing on that? I mean, there's no big deal. The house is all right. Besides, it's not about your house. It's about you. Àbúrò pọ̀ nǹkan tí mo sọ. Mo nílé tí mo fẹ́ fẹ́ sí lélẹ̀ o. Yeah. Àríkẹ́. Nǹkan wà tí mo kàn fẹ́ sọ díẹ̀ fún ẹ nínú ìtàn ayé mi. Bí mo ṣe wáyé, kì í ṣe pé bí àmì ò pàdé obìnrin rí. At least a ti tó bí obìnrin mẹ́rin tó ti rẹ́jú pé àwọn fẹ́ fẹ́ mi but at the end of the day tí nǹkan mi tún ṣẹlẹ̀. So wọ́n kàn máa wá wọ́n máa jẹ mi wọ́n dẹ̀ máa lọ. Ibẹ̀ ṣáá ni mo ti wá ń káàkiri mo lọ sí ọ̀dọ̀ àwọn pásítọ̀ mo gbàdúrà mo ṣe gbogbo ẹ̀. Later náà wá jẹ́ kí n mọ̀ pé àwọn need láti pretend díẹ̀. Wọ́n jẹ́ kí n mọ̀ pé èmi fúnra mi ti ń ṣe làwùlàwù jù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà wọn nífẹ̀ẹ́ mi owó ọwọ́ mi ni wọ́n fẹ́. Òru àfà tí pọ̀lọpọ̀ wọn ṣe ń wá láti wá mú títí wọn kọ́lẹ̀ get out. Kí ni mo máa wá ṣe báyìí? Ọwọ́ ní kí mi náà kọ́kọ́ rẹra mi ńlẹ̀. Kí n kọ́kọ́ wo ẹni tó nífẹ̀ẹ́ mi kí n má kọ́kọ́ fi owó entice obìnrin láyé mi. That's why mo ṣe máa wá sí pépà. Ṣùgbọ́n wípé o ti kọ́kọ́ accept mi pé o ní pé kì í ṣe nípa ilé. Èmi fúnra mi ló wà. Of course. So this is not your place? At all. Now, o gbọ́ orúkọ mi ní ìgboro. Mo gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nípa mi. So yẹ kó yẹ mi yẹn mọ́ kàn gbà. Àbí yóò ẹni pretend ni mo kó yẹ kó o pé no. Ẹni tá à ń gbọ́ orúkọ ẹ̀. It's no big deal for me. Inú mi dùn gan. Ó ṣe gan. Now, máa make sure pé mo mọ ìdílé mi lónìí náà kò ní dọ̀la. Okay, no problem. Tùmí ní Àríkẹ́ àdé. Ìfẹ́ kò sí nǹkan fún wa. Jẹ́ kó gbogbo nǹkan tí àti láti jọ ìgbà. Mo rí pé mi nìkan ló dá tó mọ̀ sọ àwọn kankan. Èyí tí ìwọ ọ̀rọ̀ kọ́kọ́ lẹ́nu ti di ọlọ́rọ̀. Like. Ẹ kò fẹ́ mi ẹ̀sán sí mi pé Akínmọ́ ni èmi tùmí ní Àríkẹ́ àdé. Mo ṣetán láti di ìyàwó nínú ilé ẹ̀. Oh. Well, what's the problem with that? Èmi mọ̀ wípé mo nífẹ̀ẹ́ tó èèyàn tí mo lè fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. But mo mọ̀ pé ó lè fẹ́ mi. I'm proud. Just uncle friend. Kò
sí nǹkan tó wà nínú ẹrù ẹ tí mi lè gbé. Jọ kí ló rò pé ó wà nínú ẹrù ẹ tó rò pé mo lè gbé. You don't about that, but mo kàn mọ̀ ní pé ìwé lè fẹ́ mi. Kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ló bá. Òbí mo ṣe wà kó lè tẹ̀lé lójú. Tí máa mọ ẹdínwó mi lónìí, àwọn síbi tó ti ta mọ́tò lónìí. Náwó sí mọ́tò tó bá fẹ́. Ṣùtì ẹ̀ kó lè mọ́ kó mo lè fẹ́. Òwe tó ń sọ yẹn. Kò sí nǹkan kí ló wà nínú ẹrù ẹ tí mi lè gbé. You don't understand. See, buying cars and all that, nice. But there's more to that than just material things. Because nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ojú ọjì. Lọ́mọdé pẹ̀lágbà ẹ̀sùn Sọlọ, mọ́ bí kẹwàá gbọ́. orò ìdílé yìí ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ìdí tó ṣe wá ń ṣe orò yìí ni wípé kí obìnrin àbí oṣù ọmọkùnrin nínú ilé yìí kó ba lè wá ṣe àgbèrè. Ẹni tó ń wo ìdílé wa ló ti gbé jáde wá. Lọ́dún náà lọ́wọ́ obìnrin kan ló ṣàṣemáṣe ló gbọ́ màlè wá sílé. Bàtà wá gbọ́ màlè wá sílé. Àtìgbà náà mo ti wá fi ìgbìmọ̀ sílẹ̀ pé ó ṣe ọmọkùnrin nínú ilé yẹn ló ṣe ọmọbìnrin ni wọ́n láti ṣe orò yìí fún kó tó di pé wọ́n fẹ́ra wọn. Ẹjọ́ máa má bínú Yorùbá yẹn ti ń bá gbọ́ yín dáadáa mà wípé tí ọkùnrin kan bá gorí ẹ̀ bó ṣe wà yìí láì ṣe pé ọkùnrin yẹn àti òun ṣe orò lẹ́yìn. ọmọbìnrin tí wọ́n bá ṣe orò yìí fún tí ọmọkùnrin yẹn bá gorí, ọmọkùnrin yẹn máa ya wèrè ni. Ọkùnrin yẹn máa ya wèrè. Wèrè tó máa wọjà gidi. Ìyẹn dàgbà yẹn ìyẹn dààmú mi àṣẹ òun ọ̀pọ̀ dání. Ṣé mo tí èèyàn bá travel ọkàn yẹn gan abalẹ̀ pé ìyàwó mi o tí mo fi sílé o mímí kún lé mi kóun fún rẹ sọ pé òun lọ síbi kan máa lọ ní because ọkàn yẹn má balẹ̀ pé ọkùnrin kankan kò ní gorí ẹ̀ tọkùnrin bá gorí ẹ̀ pẹ̀rẹ́ ó máa yá wèrè kò yàtọ̀ sí bí thunderbolt bí ká sọ pé kan lè má gùn lẹ̀ fún yàn. Nice one mọ́mí ẹjọ́ máa ṣe irú ọkùnrin tí ẹ ti kọ́kọ́ ṣe fún yẹn tí yẹn bá padà wá ń kọ́. Rárá wa máa ń jà kan fún kan ni o. Ìrẹ́ tó ń fẹ́ tẹ́lẹ̀ àti já tòun àti ẹ̀. Ṣòwárí tí wà tí ẹ bá wá ṣe nísìn, kò sọ́kùnrin kan tó lè gorí ẹ̀ mọ́ láyé bó ṣe wáyé. Ọmọ mi mo ti wà ókè inú mi ti dùn gan tó túmọ̀ sí wípé solution wà nǹkan tèmi tí ẹ̀rọ kan bẹ̀rù sí nìyẹn because èmi ò ní fẹ́ kí anybody bẹ́ẹ̀ mi jẹ nǹkan tèmi náà ń jẹ o ṣùgbọ́n tí solution ti wáyé sìn ọkàn mi ti balẹ̀. Àmọ́ 21 days wá ní o ẹ̀yin méjèèjì wá fi ara yín balẹ̀ fún dídí 21 days ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ra yín rárá. Nígbà bá wá ṣe tán tẹ́gbèrègbè gbogbo tẹ́ bá fẹ́ ṣe ńgbà náà àlàáfíà. 21 days ṣáà la máa fi ṣe gbogbo ẹ̀ kò sí problem ìyẹn náà pẹ́ jù. Mo láìpẹ́ ìgbà wo la máa bẹ̀rẹ̀ mọ́ ìgbà wo la máa ṣe. Pẹ̀lú bá ti yá yín ni. Ẹ̀sìn máa tẹ́ bá sọ fún mi. Ẹni wá fà Olówó torí pé ohun abáṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Ohun a ò bá jìyà fún kì máa ń pẹ́ lọ́wọ́ ẹni. Ẹni wá fà ẹ dákun ẹ fèyí kọ́gbọ́n. Ẹni wá fà òfò ló ń wá. Ẹni wá fà òfò ló ń wá. Ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́. Ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́, ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. Ẹni wá fà òfò ló ń wá. Ẹni wá fà òfò ló ń wá. Aláì Ọlọ́run mọ́tò yìí mú mi kí ló ṣẹlẹ̀. Báwo wàá ṣe gba ìtì ẹ àmọ́ ń drive jẹ́ kí n tàn má kí ẹ òjé yẹn nìyẹn ó ń mú mi kí ló bá dé jẹ́ kí n mọ̀. wọ́n láì ṣe mọ́ ńlá kí wọ́n bọ́lẹ̀ lọ́wọ́ fún yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀ ṣé wàá pa
but èló ló wà mí báyìí sir. 20,000. Kí ló dé tó jẹ́ 20,000 naira sir. Wá kí ló ṣẹlẹ̀ kí ló dé tí mo tún ṣe máa fi owó sí i how many days ni mo fi gbé mọ́tò lọ kí là ń fa kí là ń gbé tó ṣe máa jẹ́ kí mo tún máa fi 10,000 sí. no èmi àti ti sọ lórí fóònù mo dẹ̀ ti explain everything fún yín ìgbẹ́ máa fi 10,000 naira sówó kó jẹ́ 30,000 naira. mọ́tò tẹ́ gbé lọ last time ẹ̀gbọ́n mọ́tò yẹn ti fi hàn náà gbogbo ibi tí wọ́n ń de place number mọ́ lára ẹ̀ gbogbo ojú screw yẹn pátá lẹ̀ ti bàjẹ́ mo dẹ̀ ní láti lọ tún ṣe kó tó di pọ́gà mi máa mọ everything kí n tó gbé padà wá sí ibà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fi 10,000 naira sí owó kó jẹ́ 30,000 naira. bọ́ kò yẹ kó le tó báyìí náà at least favour lèmi náà ń ṣe fún ẹ náà ṣé you understand because gbogbo kinní náà kò ṣáà ń ṣe pé gbogbo ẹ náà ló máa fi jíṣẹ́ kí n kàn gbé mọ́tò lọ kí n dẹ̀ gbé dé nítorí tó dẹ̀ ha náà èmi kọ́ ni mo fi ha bọ̀ kò le tó yẹn náà àwọ̀ gbọ́n dá sí ṣé you understand má jẹ́ ká sọ̀rọ̀ jù wá kí ni mọ́tò ìbàdí mọ́tò ìjẹ̀mí ó mú mi gan. ẹ má yẹ kí n tàn yín mọ́tò ìwọ̀n o òun ló wọ́n jù ní compound báyìí. mo mójú lọ sọ́jà nìyẹn mo lójú mo ríran. ṣé kí n máa tàn yín bẹ́ẹ̀ mi gan ṣe ń wo lùpìn mo ti rí nínú ojú yín báyìí pẹ̀ láìpẹ́. wàá ṣeré ọmọ mi wàá gba yìí wá kí ló bá dé. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn fẹ́mi 30k pàdé kẹ̀dẹ̀ má gbé lọ. 30,000 pàdé kí ló ṣẹlẹ̀ kí mi sọ pé mo fẹ́ ra mọ́tò yìí 30,000 naira pàdé àmọ́ yìí má gbẹ́jẹ́ lé mi tẹ́lẹ̀ yìí náà àwọn jẹ́ ká wálé fúnra wa mo gbọ́dọ̀ gbé mọ́tò yìí kúrò níbí. ẹ̀gbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin náà ti di customer wa ti di kan náà ẹ gbé for 15,000 naira pàdé kí n dẹ̀ má gbé lọ. 15,000 ẹ náà pọ̀ ju ọ̀gẹ́ tó ta tó ra náà ni wàá gbọ́dọ̀ já sí. so tí bá fẹ́ gbé jáde fún bóyá bíi 2 days ń sìn tí màá dẹ̀ dá padà èló ni gbogbo ẹ bá dé. ẹni tá a bá ní ká calculate owó yẹn papọ̀ ó jẹ́ 30,000 naira pẹ̀lú 10,000 naira tẹ́lẹ̀ pé máa fún mi ó jẹ́ 40,000 naira. ẹ̀yàn lè a máa san gbogbo ẹ̀ náà báyìí máa mú nǹkan kan kúrò lórí ẹ̀. ohun mọ́tò yìí mímí mẹ́rin mo gbọ́dọ̀ gbé kúrò níbí. ṣé kí n má parọ́ fún yín bí mo ṣe ń wo yín ó dàbí gbàtọ́ ẹ̀pẹ́ yín gangan lẹ́ni ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ̀yẹn fáwọn onífòun kan máa yín snap kẹ́lẹ́ rí bí mọ́tò yẹn ṣe rí. no ibi kọ́ ni mo ti máa ya ó láwọn ibi tó yẹ pé ti máa ya gan wọn máa wò pé ṣénu compound ẹ̀ tún rè mọ́tò mi tuntun máa tún ṣá sí Instagram. oore tó máa ṣe fún mi rèé gbogbo nǹkan tó máa ń jẹ́ kí táyà dúdú gbogbo àwọn polish yẹn ẹ sáré bá mi ṣe ń sìn mò ń gbé mọ́tò yìí lọ. ẹ máa mú ọkàn fún mi náà. nǹkan yẹn ló kéré jù máa fún yín ní nǹkan Ọlọ́run. ọmọ kan tó ṣẹlẹ̀ ìwọ àtẹ̀sí wọn kó bá wọn clean everything ẹ̀gbọ́n tẹ́ bá ti ṣe fún ẹ̀yìn rí mi gbà ẹ̀ka. ọ̀lẹ́ alápá má ṣiṣẹ́ ẹ súnmọ́ bí kẹwàá gbọ́ ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́ ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá. lọ́mọdé pẹ̀lágbà ẹ súnmọ́ bí kẹwàá gbọ́ bóbìnrin onítẹ̀lọ́rùn àwọn ló ń falẹ̀ ṣọ́kọ́ bọ́kùnrin onítẹ̀lọ́rùn àwọn ló ń falẹ̀ ṣáyà nítorí pé gbogbo ohun tó dán kọ́ ní wúrà ìtẹ́lọ́rùn ṣòun ní bàbá ìwà. Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa. alo bẹ̀rẹ̀ mi. ẹ ra mọ. báwo ni ọlámi kí la wá ṣe mí bá. ibi kékeré tí èmi ń forí mi pamọ́ sílẹ̀ lẹ́yìn èmi ni mo níbí. ṣé bíbá yìí ló ń pè níbi kékeré irú ilé ìwò gan làwọn gómìnà ń gbé. mo fẹ́ jẹ́ o. irọ́ ló pa má tàn mí tó bá dẹ̀ tàn mí èmi ò lè tanra mi understand because èmi mọ̀ pé ibi tí ìrùwà rẹ̀ wà yìí tó ti ń jáde wá ó lè ju bí lọ rà ìwọ náà mọ̀. mo wish àti máa gbèrú ilé báyìí nice place. jẹ́ ká wọnú ilé jẹ́ ká wọnú tó wà ń bẹ̀. Eni Nwafa òfò ló wà torí pé ohun àbáṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni ohun a ò bá jìyà fún kì máa ń pẹ́ lọ́wọ́ ẹni. Eni Nwafa ẹ dákun ẹ fèyí kọ́gbọ́n Eni Nwafa òfò ló wà. Stop, Joe. Anyway, thank you. Yeah, bí mo ṣe ń sọ̀rọ̀ mi bọ̀.
àwọn parents wa ti late àwa méjì dẹ̀nà bí tèmi lẹ́gbọ̀n òun dẹ̀ ti marry ní tiẹ̀ so ó wà ń lo òyìnbó kì í fi bẹ́ẹ̀ wálé ṣe you understand wọ́n ní àwọn company wọ́n dẹ̀ láwọn lé ọ̀rọ̀ lé wọ́n nílé mẹ́ta ṣe you understand so ilé kan wà ní France àdéhùnlé kan ní Germany ìkan dẹ̀ wà Naija ìkan yẹn náà lè fi you understand lẹ́yìn tí wọ́n pọ́n rí bí ẹni pé àlìzájò lè dùn títí kó nílé má rí lé ọmọ èmi kan máa ń rí náà ní bí ẹni pé kò possible kéèyàn kan jókòó sílùú òyìnbó kó dẹ̀ jẹ́ káwọn òyìnbó jogún òun because fọkùnrin láti wọ́pọ̀ òun marry sọ́hun if care is not taken ó kàn máa rí pé àtọ́mọ àti ìyàwó kò ní lè máa kó wọn wálé bó ṣe wù ú téèyàn bá dẹ̀ ní tanra èèyàn náà ìwọlé léyìí náà èmi ò rí yàtọ̀ nù wà táwọn òyìnbó tó wà lọ́hùn tó bá lọ jẹ́ pé ọ̀hún ní ìwọ̀n tún wá ń gbé kò ní sí yàtọ̀ láàrin wa àti FB ṣé you understand ẹ̀yẹ́ wọn láti rí àrẹwà kí ni ìka ìwà náà bá rẹwà o. Oh my God. mi ò wá ṣeré pẹ̀lú àrẹwà o. Are you serious? I love you honestly. I love you too. But àwa náà ní ọ̀dọ̀ ti wà àwa náà manage ni. But ṣé mo exchange? Ọjà exchange? Yes. Lẹ́gbẹ̀ẹ́ òkèlè? Of course now. All right. Èmi lọ́mọ màmá ọlọ́jà exchange. Ìwọ lọ́mọ màmá ọlọ́jà? Yes. Èmi nìkan dẹ̀ lọ́mọ tó bí. Are you for it? So you see? Yeah. Wọ́n máa ti tọ́ ẹ bàjẹ́ o. Owó àti gbogbo nǹkan náà máa fi bá ẹ ṣe é. Nínú àti ìfowó bá ẹ ṣe rẹ̀ yìí náà. Well, ṣọ́rí láti ibi tí mo ti ní sọ̀rọ̀ jù lọ fún ẹ. Èmi love ẹ o. Like seriously. Tó bá wà láwọ̀ èmi, kàkànjọ máa play along. Máa fi everything bá ẹ ṣeré. To God don't marry me. I want to marry you. Will you marry me? Really? Of course. I will. Eni Nwafa, go follow wa. Yeah, hello, Skipo. Kí ló ṣe? Yeah, wọ́n ló pè mí sí wọn. Wọ́n gbà wọ́n ló mọ àbúrò àti wà tó rí ilé yẹn lára kò lè fún mi ti fẹ́ DP ìròyìn ìgbàlá iṣẹ́ náà. Farabalẹ̀, wàhálà kí ló ṣe lé? God. Okay. Ibo ni wọ́n wà ń sìn? Ọmọ kan tí wọ́n máa ṣe fẹ́ mi. Ìwọ máa nìṣó ń lé yẹn so èmi náà máa pàdé ẹ̀ ń lé yẹn sìn. Àgbà ìbọ́dà. Ǹjẹ́ wàhálà ti wà? Inú ilé tí a ti ń ṣiṣẹ́ yẹn. So wọ́n ní ẹni tó nílé yẹn ti fẹ́ dé. Ó dẹ̀ mọ́ túmọ̀ ẹ̀. Iṣẹ́ tá à ń ṣe ń sìn ànílé iṣẹ́ inú ilé yẹn mọ́. Mo dẹ̀ ṣe mú iṣẹ́ kan wọnú ilé yẹn ni. So mo ní pẹ́. Òun lọ báwo? Ṣé kò kò rí nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ ni? Ẹ̀gbọ́n kí là ń sọ? Ṣáà rí pé nǹkan kan. Oh my God, kí ló mí pé kí là ń sọ? Ọ̀rọ̀ wedding tí mo sọ pé ká ṣe wedding once and for all because bí gbogbo kíní ṣe lọ ṣe mo ti rí wípé o fẹ́ máa play me now. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Máyà, farabalẹ̀, ṣọ́rí nǹkan tó wà lẹ́yìn sí bí ẹ kò jẹ́ ká yọ reason papọ̀ ni o. Because game tá à ń sọ̀rọ̀ nípa ìta ìwà nù èyí, èló la ti kó jọ, kí la ti rí, kí ni nǹkan tá ti rí tá fẹ́ máa sọ̀rọ̀ wedding, ọ̀rọ̀ wedding kan ló kàn náà. This is what you keep saying every time. Kí ni nǹkan ta need? Can you tell me? Kí la tún need? No, sọ fún mi now, I'm listening. Kí ni target wa gangan? Kí ni nǹkan tá a fẹ́? Èló la ń wá? Kò tó di pé a sọ pé okay, a fẹ́ ṣe wedding. Èló la wá? Ká mọ iye tá à ń wá now because every time excuse tó ń give nìyẹn. I need target, I need láti get iye kan. Èló gangan ni iye náà? Ká bá ti mọ iye tá à ń wá sí, ká get it once and for all ṣe kó tó fẹ́ ṣe. Because mi ti rí gbogbo this whole thing àti pé òun scam mi. Kò dẹ̀ ní jẹ́wọ́, wọ́n náà mọ̀. Mo like nǹkan tó bẹ̀rẹ̀ ń sìn ẹ̀ understand because I'm láti jọ mọ́ bí tá à ń lọ target wa rè at least about a ṣe bí 20 hen sí nǹkan tó wà nílẹ̀ fine ló máa pè wá èmi àti ẹlẹ́nìyàn ni wà náà ó understand so wà lè ṣènáwó káwọn èèyàn máa fẹ́ ṣe wedding ayé máa gbọ́ràn máa mọ̀ a lè ṣe wedding tó ká tó máa sọ pé tó fẹ́ máa wọ́n zù káàkiri so target wa nìyẹn. Fine, no problem. ṣé ìwé ọlọ́mọdé ọdún wa lè jẹ́ kí lọ́yọ̀ jẹ́ má jẹ́ kí iṣẹ́ yẹn já ní ọ̀sán wọ́n á kí ló sọ báyìí kò dùn ní sùúrù kò sọ̀rọ̀ ending this is just 5 oníṣẹ́ ìní 5 ending sì jìnnà owó yìí kí ló ṣe é báyìí ní sùúrù ó dẹ̀ bí ẹ fẹ́
ọjọ́ ìdálẹ̀ ọjọ́ ìdálẹ̀ ayé dé ẹ̀ sí. Ìyàlàyé gbọ́ ṣe àlàyé ìdílé. Aláyé kọ́ ló nílé bò tá ń fún ẹlúwa ayé kan dùn. Ọ̀rọ̀ tí ọ̀rọ̀ olùmọ̀ bá ń sọ ṣé kí wọ́n fún mi lólè ìgbésẹ̀ ẹ̀ máa fún mi kí láíláí ọ̀rọ̀ káyé tí mo ti ń tẹ́lẹ̀ tí mo ti bá wọ̀ kàkà tí mo ti bá mọ̀ tó lọ́wọ́ yàwó. Owó oṣù. Ìlọ yẹrẹ màmá jẹ títì. Yẹrẹ màmá jẹ títì. Yẹrẹ màmá jẹ títì. Ojú bẹ́ẹ̀ láti àwọn tí mo ti wà nìyí. Ojú bẹ́ẹ̀ láti àti ṣe ẹ̀rọ ìgbà. Ojú ń tà láti ọ̀dà ìṣúra wa. Nítorí ọ̀tẹ̀ bẹ́ẹ̀ sí omi kò ń sọ̀n tẹ́tí ẹ mọ́ ọ̀rọ̀ tẹ́ là ń bì yìí. Ọ̀rọ̀ tẹ́ là ń bì ní fún sí. Ó dá mo ti gbọ́ níyẹn náà. Mo ti kẹ́ yìí sọ. Ọ̀nà rẹ̀ bí. Ọ̀nà mo ń bá sọ yìí. Àwọn kí ló ṣẹlẹ̀ yóò tó wọn nìyẹn. Gbogbo èpè mi náà nìyẹn ní sùúrù. Ẹ̀ṣẹ́ ojú kò ní ti ọ̀gá ti pè mí hàn má délé ẹ́ńjìn mo bá dẹ̀ ti lé ní ọ̀gẹ̀dẹ̀ lọ́gbẹ̀ ṣé kò tàn ájọ kan wá báyìí kọ́ pèsè ẹ̀yìn ṣé kò ti bọ́ lọ́nu ẹ̀yìn náà ẹ̀pìtì mi náà ẹ̀pìtì mi. Mo ti ń bá sọ́lá tààrọ̀ tó ń ṣàgídí mi bí àtẹ̀yìn bá dẹ̀ tún gbà ní gbólóhùn bóyá yàtọ̀ lára. Èmi ti understand ó dàbí pé ọ̀rọ̀ yín fẹ́ yé mi kò ní skipo ẹni change bóyá fẹ́ ṣàwọn kankan ẹ má wàá jẹ́ kó jẹ́ pé torí pé ní ìdánwò ń sìn ẹ máa bẹ̀rẹ̀ sí ní wá lára pé àkọ́kọ́ dé before now kí lẹ ní kí làwọn kan tẹ fẹ́ sọ̀tà ẹ jẹ́ kí èmi mọ̀ kó fún mi lọ́wọ́ náà. Honorable n kò ní ìdí ṣéǹjì o tó ti yẹyin èsì má fi ṣéǹjì ṣe iṣẹ́ tèmi gangan mo ti jọ mí lójú n kò ìdí sẹ́sìpò mọ́ra ẹ̀hún tó ti yẹyin ọ̀gá máa dé ẹ̀yin ẹ̀kẹ́rù yín kẹ́ máa lọ. ẹ yà sípò pẹ̀lú nǹkan tó ń sọ ọ́ sí i. Èmi náà kò ní kí n bá ṣe lọ́wọ́ kí n gbà tó ní ọ̀rọ̀ ọ̀tún kan sọ pé lórí ti ra máa rẹ̀ ṣòfin aláìka bẹ̀rẹ̀ sí kí iṣẹ́ àṣẹ ìgbé mi nígbà tí wàá lò fún àwọn gbogbo mi ìsìn jẹ́ ká ṣiṣẹ́ láti rá mi 15, 20, 25 ó bá ṣe 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 ìbẹ̀rẹ̀ náà. Ṣé ẹni ìdìgbàlà yìí ti èmi náà gbọ́ tèmi ṣé ẹni mo ṣe lè fún yín di 15 torí ẹndí ọ̀gá ó ti bẹ̀rẹ̀ láti 20 báyìí ọ̀gá ti rí ẹndí wọ́n lè dèbí at any time tó ti yẹ ẹ̀jọ̀ sí máa pé ọmọ wọlé ní ilé tẹ́lẹ̀ bàbá mi kọ́. ok ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ ìgbà nígbà kan tí ẹ máa ṣe báyìí ṣẹ́rí 20 ni àwọn máa ṣiṣẹ́ lé lórí ṣiṣẹ́ lórí important inú yẹn á dùn láti parí iṣẹ́ mi iṣẹ́ yàrá sàn. inú yẹn á dùn 20 àwọn máa ṣiṣẹ́ sọ. ẹ gbọ́dọ̀ ju 20 lọ ẹ gbọ́dọ̀ ju 20 lọ. wọ́n á close though. mo ń sọ mo ń ṣe. ẹ̀kọ́ fẹ́lẹ̀ rẹ̀ fà òun ṣàrọ̀ owó ní òun náà ẹ̀kọ́ fẹ́rẹ́ káàdì ni wọ́n jù lọ́rọ̀ lórí kù nìyẹn ẹ bẹ̀rẹ̀ kó ju 20 lọ. ẹ bẹ̀rẹ̀ kó kọjá 20 yẹn ẹ bẹ̀rẹ̀ kó kọjá 20 máa lọ náà. àìkọ́ ti má pè ó tiẹ̀. má kọ́ kí kọ́bálá kọ́ kí kéjò ogun àbí kí kọ́bálá ọ̀hún fàdésáyà nítorí pé gbogbo ohun tó ń dán. ṣíṣe oníyàwó àtìyàwó ẹ̀rùn ẹ̀ lágbára ọlọ́run ẹ̀jọba ara yín kalẹ̀ ẹ̀ wá níjẹra yín gbé ẹ̀ ní ìrò kankan ni ṣé wọn pé lórí ọ̀rọ̀ olóró òde yìí ṣé wọn pé gbogbo ohun tẹ máa fi ṣe gbogbo ohun tó kù bíi ijọ́ mẹ́jọ péré ló kù báyìí mo wá rò wípé bí ìta ṣe rí nísìn kò kún lọ́dọ́ kẹ́ ṣe ìgbéyàwó aláriwo rẹpẹtẹ nígbà tó bá di pọ́lọ́n bá fọmọ sáàrin kò sígbà tá a bá aṣọ tá a fi róde wọ́n rò pé nísìn kí ló tẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ aṣọ oníbòǹkẹ́lẹ́ nínú pálọ̀ ń bí kàdé ṣe lóní fẹ́rẹ́fẹ́ kẹ́yìn wà àtìyàwó ẹ̀ kẹ́jọ má lọ gbé pẹ̀lú ra yín àbí báwo ló ṣe rí sí. àbí kò dáa. mú mi ẹsẹ̀ yẹ o ìjọ ilẹ̀ tí ro gbogbo ilé báyìí kálí mi. èmi mo bẹ́ẹ̀ mi méjì ìjọ ọmọ mi jẹ́ ẹ ṣe máa tó tẹ̀ ẹ́ lọ́rùn. in fact mi ò mọ bí mo ṣe lè sọ láti ìbẹ̀rẹ̀ ṣẹ́dúwẹ̀ ìsọ ìmọ̀ mi inú máa ṣe náà ok lágbára ọlọ́run tí bá máa fi di àárọ̀ la ẹ máa rí nǹkan kan. aláàtì. wọ́n jẹ́ rí ẹ̀ lọ́wọ́ ẹ̀ aláàtì ni. ẹ ti ká mi ẹ ti mọ bébí mi sí ẹ náà. sọ́ọ̀rì mi máa fi mi jọ máa. Hello ọ̀gbẹ́ni Akin. Báyọ̀ lórúkọ tèmi o. Àràbalẹ̀ kò gbọ́rọ̀ tèmi dáadáa, mo gbọ́ pé wọ́n ní ọ̀dùn fẹ́ àwọn mi sìn. Mi ti ẹ̀wọ́ rí ìtara tí ń lọ lóbìnrin kí ló kẹ́ mi. Anybody can fẹ́ ìyàwó anybody ọ̀bọ̀bìnrin ni. Màmá gbọ́ ìyàwó tèmi ló lè fẹ́.
o ò lè gbowó mi o ò lè jogún owó mi ó tiẹ̀ ń ṣe ìyàwó mi mọ́tò ló ti di ìyàwó tiẹ̀ wọ́n á farabalẹ̀ kó gbọ́rọ̀ mi jẹ́ ṣàlàyé fún ẹ dáadáa ṣòro àwọn fámìlì ìyàwó ẹ ìyá ìyàwó ẹ àti ìyàwó ẹ èmi ni mi kọ́lé fún wọn. Ilé tó ń gbé mi ni mi kọ́ fún wọn. 3 mìlà dẹ̀ ni mo fi parí ilé yẹn 3 mìlà tí máa wá kọ́ tí mi wá rí owó mi gbà máa gbọ́ ilé yẹn mọ́ yín lórí ibikíbi tó bá wà kó wà ń bẹ̀ mọ́ lé yẹn máa wú ẹ̀ pàkọ́ kí má ṣe gbé ìyàwó máa gbọ́ gbogbo yín bó lè pa gbogbo ní ayé ń gbọ́ tiẹ̀ àbí ní ìyàwó ẹ̀ máa jogún tèmi. ó lórí fóònù ìjàre mi ráyè mo máa bá lù ẹ sọ̀rọ̀ ó ṣì lọ. but hello. ẹ wá kí ló ń ṣe mí tí mo ń ṣe báyìí. What's that? Tani. ara ló máa ń ṣẹlẹ̀ lójoojúmọ́ lóríṣiríṣi. Darling, what is it? ẹ jẹ́ máa bínú kí lórúkọ bọ̀bọ̀ tí ẹni ń fẹ́ ìyàwó mi tẹ́lẹ̀ ẹ̀ ṣe Báyọ̀. àwọn ló pè mí sí. àti pé wo ló ti rí nọ́mbà ẹ̀. kó tó ṣe ọkọ fọ́ọ̀nì sí ni pé báwo ló ṣe rí nọ́mbà mi. That's right. Mummy, àbí báwo ni Báyọ̀ ṣe get number ọkọ mi? Kí ló sọ pé ó ṣẹlẹ̀ gan? tí màá ó ti ètò tí. What does he want? Why is he calling you? mi mọ̀ mo fẹ́ sọ because nǹkan tó sọ ó kàn ń embarrass mọ́ mi ní ó ń disgrace wọn ni. àfi tó o bá fẹ́ ṣoríire láyé ẹ̀ ó yẹ olórí burúkú ni kí ló ní mo gbà lọ́wọ́ òun. What does he want? ó ní kíní kan tèmi bá fẹ́ kí òun wá da ìgbéyàwó mi àti ìyàwó mi rú kémi sọ fún ìyàwó mi tí ò ní tìjú yẹn tí wọn rí lé gbé tán lé jáde níbì kan jẹ́ pé òun ló ń kọ́lé fún wọn ó lóun ń kọ́ ìbáyé fún yín ìgbé kí n sọ fún yín kẹ́ jáde. Bayo is a stupid boy. Honestly, I swear, he's a stupid boy and he's very foolish. He's a fool for saying gbogbo nǹkan tó sọ yẹn. Mọ́mì, ṣe lè imagine nǹkan tí Bayo sọ fọ́kọ mi. òun kọ́lé fèmí ọ̀fọ̀ mi sórí wọn tó bá tásìkò àti fùrọ̀ àlà àsìkò wa tó báyìí ti máa ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ẹ lóòótọ́ lòun àtọmọ mi náà ń fẹ́ra wọn mo ṣàmọ̀ pé ìyàwó àti ṣàlàyé fún ẹ pé òun àti Báyọ̀ kan àwọn ń fẹ́ra àwọn tẹ́lẹ̀ àwa ní pírọ́blẹ́mù ilé nípa ilé tá à ń gbé tẹ́lẹ̀ wọn náà fẹ́ tún lè yẹn kọ́ wọ́n dẹ̀ fún kálukú nínú ti pé aláti jáde nígbà báyìí èmi dẹ̀ ń ṣe sáìtì yìí lọ́wọ́ ńgbà náà ó dẹ̀ kó ká ṣe gbogbo orúfin ilé yìí ká ṣe gbogbo nǹkan pẹ́pẹ́pẹ́ tó kù ṣé ń gìbá pọ̀ lọ́wọ́ mi kò bá sọ lọ nígbà tó bá lẹ̀ sọ mọ́ ni kí n tiẹ̀ wá woman padà kan o ká lọ gbà ká ìmọ̀ mánéjì ara wa ń bẹ̀ ló bá ní mọ́mì kí ló dé pẹ̀lú sáìtì yìí àmọ́ ní ó kú orúfin ó kú kakànṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ ló bá ní ìta wọn fi sọ́kọ́ àfi lọ gba ilé àlọ́gbà woman padà wasting of money ní ó dáa o kí n má wọrí o gbogbo orúfin tó kù ó máa bá wa ṣe gbogbo yòókù òun ṣáà ń fọ́ ọmọ mi kí wá ló kù owó tó kù bẹ́ẹ̀ pọ̀ di ó ní kí n má wọrí bó ṣe pé àwọn tó máa ṣe orúfin wa ni wọ́n bá ṣe gbogbo orúfin ilé yìí o n bá bèrè pé èlò gangan ni gbogbo owó tó ní ó ní 2.8 2.8 $1 million kan wà lọ́wọ́ èmi jẹ́kẹ̀mí kò yẹn fún ẹ kí mo kó máa kú 1.8 ló bá ní láìláì òun ṣe fún mi lọ́fẹ̀ẹ́ lọ́fọ̀ ní o òun rí mi bí ìyá ni lọ́mọ lórí ibùkún bá ṣàǹfààní yìí o. Honestly, darling, you don't understand. Mommy is so paid because nǹkan tó ṣe Báyọ̀ ó ṣe voluntarily. Nobody asked him. Kò sẹ́ni tó bí òun ló kọ̀ sọ pé òun fẹ́ ṣe. Now look at what he's saying. Look at the way he's embarrassing us. Nísòro má bínú. Báyọ̀ is stupid. Stupid. Má jẹ́ kí mọ́mì tún máa bínú. Mọ́mì ìṣẹ́nu nǹkan tó ṣẹlẹ̀ wọn ẹjọ́ kìí ṣe tara ẹni ká má mọ̀ dáa. Ṣé rí bí ọ̀rọ̀ Báyọ̀ ṣe lọ níbẹ̀rẹ̀ pé òun ló ní pé kẹ wá gbé bí yẹn nǹkan tó ṣe dà o ìpẹ́ ẹni because bó ṣe yẹ kó ṣe nìyẹn kò dìgbà tí ẹ bá sọ fún pé kó ṣe àná òun ó rí i pé àná òun ní problem ó dẹ̀ ní láti dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe ọ̀dọ̀ sáà mà ọ̀tẹ̀ tó fi bàjẹ́ nìyẹn wá dì sí wọn á béèrè kémi lọ kó 3 million wá owó. 2.10 lọ sọ fún mi pé òun náà èwo àní 3 ó tún fi 200 kún. mú mi nínú ẹ má rí ẹ má sọ̀rọ̀ ayé di òun o ìyẹn lè fi máa dá àwọn ọmọ tálíkà mọ̀ sí àwọn ọmọ gidi o èyí mà ẹ má bínú máa jọ ẹ wò kó pè ní 5 million naira agbára Ọlọ́run ká. wo má fún lọ́wọ́ kankan o. What's that supposed to mean? Are you trying to say pé o máa fún lọ́wọ́ yẹn? No, baby, we can't afford that now. Ali ma afford láti máa lavish owó up and down. No way. Besides, our wedding is just around the corner. You know, even come back pariwo gan. I'm need our basic things like, you know, ìyàwó bride. I will need gold. I will need to look gold. Gbogbo owó yẹn, ó pè mí kò lọ sí mi la, kò lọ sórí mi. Than people who are full stupid Bayo. For what? Look, baby.
kò sí pọ̀rọ̀ òun sọ fún anybody bó ṣe wà yẹn let mommy come and stay with us ilé ẹ̀ tóbi now ilé wa tóbi mommy can live with us. yes òótọ́ ni. let him do what he wants to do. ó tún rí yẹn sọ. ẹ wo mi ò lè gbé lọ́dọ̀ yín o ó ti yé yín bẹ́ẹ̀ ṣe wà yìí èyí fúnra yín ní private ara yín láti lò kẹjọ wà ní ẹ̀yin méjèèjì kẹ fi èmi ìyálẹ̀ sí bíbá yìí oògùn mi ni èèyàn kan lè gbóògùn mi lọ́wọ́ mi wàhálà tó kò bá jẹ ọlọ́run ní fi ire fọ́mọ yìí èmi ẹ bá lọ gbélé àná ní tí mo fi ogún ara mi kọ́ wọ́n tí ì pọ̀ ẹ má wọrí màmá rẹ mọ́mí má sunkún mọ́mí ẹjọ́ tó lọ́mọ ẹ má sunkún mọ́ gbọ́dọ̀ yẹn wo bí ẹ má sanwó yẹn fún ma mọ́mí ti ń ké báyìí kí wọ́n lọ orí ti ń fọ́ mi. mọ́mí ẹ má sunkún mọ́ ẹ má kí stupid báyẹn kó stress ní orí ti ń fọ́ mi. it's okay tó má ìkórè fọ́ ọ náà. tọmọdé pẹ̀lágbà ẹ̀sùn mọ́ mi kẹwàá gbọ́. ó lóun pe nọ́mbà ẹ̀ ò gbé kọ́ lòun kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ṣé ọ̀rọ̀ Jíbọ́lá ló wá mú bàbàrà bíi pé nǹkan gidi ló fẹ́ sọ èmi àti Jíbọ́lá ò jà mo kàn ní kó excuse mi náà kó jù bẹ́ẹ̀ lọ. kí ló tún ṣẹlẹ̀ mo jìbọn wọ́n ló sọ̀rọ̀ gáà yìí fún mi pé olówó ó wà òkè onímọ́tò oníkiri kí ló tún ṣẹlẹ̀. bí ọ̀rọ̀ Jíbọ́lá that was then yẹn ti di history èmi mo sọ bẹ́ẹ̀ ní tòótọ́ but mo ti rí dream guy mi Ọlákúnlé mi ọlọ́rọ̀ dé yé ọ̀rẹ́ mi tó bá sọ pé ọkùnrin dúró lọ́kùnrin ọlá mi máa dúró tó bá ní ọmọkùnrin ní owó ó ní gbogbo nǹkan tó lè máa múnú obìnrin dùn ọlá mi ló ní gbogbo ẹ̀ tó bá rí wọ́n gan-an mi kàn lè fi bẹ́ẹ̀ ṣeré ni ọ̀rẹ́ mi o ní sùúrù jẹ́ kí n pè fún mi jẹ́ kí n pè fún gbóhùn ọ̀fọ́ mi ṣóun ní bàbá ìwà Eni Nwafa. Ọlá mi wọ́n ló fún fóòtù báyìí ṣé kí tuntun try ọ̀la ò ṣáàjì lọ́pẹ́ kó tó kúrọ̀ lọ́wọ́. ọ̀rẹ́ mi ó dà kó bọ́ sí wrong time bóyá busy àbó à ń bank àbó ń ṣe business lọ́wọ́ má wọrí wàá mọ̀ fẹ́ very soon tó bá rí tó wàá rí yàtọ̀ láàrin wọn àti Jíbọ́lá tó sọ pé ó gbàgbé Jíbọ́lá jọ rẹ. mo jí ṣàmì mi náà kò tẹ̀ introduce mi sáwọn abeg. ó mo ṣe wàyé ọ̀rẹ́ mi mo ti di Mario níbi ni máa kú sí and very soon iv wa ò ní kẹ́ jáde má fún ẹ̀ náà ó dẹ̀ mọ̀ mí nice colour la máa mú má wọrí jẹ́. ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́ ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́ ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. Eni Nwafa òfò ló ń wá. èmi tí mi kì í nífẹ̀ẹ́ ọkùnrin kó ṣe ìyà tí mo ti fi jẹ àwọn ọmọkùnrin fẹ́ fi jẹ mí náà báyìí mo dẹ̀ ti sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ mi mo ti ṣakọ mo ti bọ́ ṣé kò ṣe dojú tì lálẹ́lẹ́ yìí ọlọ́run má jẹ́ kójú tì mí ọlọ́run má dojú tì mí tí mo dẹ̀ nífẹ̀ẹ́ wọ ọmọkùnrin ok kẹ́ ẹ tún pè bí àná bẹ́ẹ̀ máa lọ́wọ́ ọlọ́run má jẹ́ kó yẹ̀yẹ́ mi má ká yìí ṣe ṣí ọ̀mí ti lọ ẹ ló ọlá. Hello, ìyàwó mi. Lámi kí ló yẹ tó ń ṣe báyìí fún un. ó ti try number bíi 5 days báyìí even more than ó gbé kọ́ mi rí ìjẹ́ kí ló ṣẹlẹ̀ bó ló lọ bó ló wà. má bínú dáre mo láwọn problem kan tí mo confuse ọ̀rọ̀ stand lórí ọ̀rọ̀ size mo ti kówó fún contractor yẹn mo ṣàṣọ fún ẹ ti kówó fún mo ti san fáwọn investment so bóyá bíi 22 million ti wà lọ́wọ́ ẹ̀ already tó nígbà tí màá gbóná ni mo kàn pọ̀ fún àwọn olè lọ́rọ̀ ọ̀bẹ. wọ́n ṣe léṣe gan then before we get to know àwọn èèyàn ti ń sọ̀rọ̀ mi wọ́n ti ń pariwo pé àwọn ṣoògùn owó ni so anybody tó bá ti ń bá díò ní nǹkan máa ṣẹlẹ̀ sí tí mo ṣe kàn ń try láti lè máa sákàkiri fáwọn èèyàn bí wọ́n sọ mọ́tò mi méjèèjì mo ti gbé wá fáwọn dílà in fact mo ń bá ẹ sọ̀rọ̀ ọ́fíìsì àwọn dílà gangan ni mo wà àwọn náà wà wájú mi nítorí ẹ̀ mo ṣe lè speak ọ̀lẹ̀ àbínú. jókòó mi má ta mọ́tò ẹ̀
àtàmọ́tò mo báwọn èèyàn ti mọ mọ́tò yẹn mọ́ ẹ ṣe bí 4 million naira ló sọ. Abẹ́ bí 4 million náà ni kátà bí 4 million náà máa yanjú gbogbo tó wà nílẹ̀ nípa tẹ́ fi gẹ́ẹ̀tì ara mi máa dẹ̀. Kó ṣe pé owó yẹn wà lọ́wọ́ tèmi náà. Omi ìfẹ́ kó ta mọ́tò ẹ̀. Èmi náà máa run around iye tí má lè rí then mo lè gbé mọ́tò tèmi sílẹ̀ má tiẹ̀ gbé sílẹ̀ máa try láti get 4 million naira yẹn. Ṣé bó mo kó promise mi pé wàá ra mọ́tò fún mi tẹ́. Àwọn máa ra mọ́tò ẹ̀ náà nǹkan tẹ̀ yanjú àwọn eléyìí náà. So mo lè ní sùúrù ọkọ mi jọ ń tọrọ lọ́hùn títí ọ̀la sọ́tún la ṣàjọ máa gádà owó yẹn máa kó wá fún ẹ. ọkọ mi ẹ̀ṣẹ̀ balẹ̀ ni má ronú kankan everything máa wà okay. ṣùgbọ́n títí ọ̀la sọ́tún la máa rí ẹ ṣùgbọ́n. o ṣe ọkọ mi all right bye. I appreciate it. Thank you. Yóò rájú tó wá pé ká mi mọ́lé ni kí ló tó gbowó ẹ̀ pàdé ẹ̀ kó fún lówó ẹ̀. Ṣé ẹ̀yin fẹ́ sọ fún yàn kó wà lọ́wọ́ yẹn? Ṣé wọ́n ti géètì yẹn dáadáa géètì? Géètì wo? Ṣé nítorí ilé? Wọ́n mi kò sẹ́ni tó mọ̀ kó wà lọ́wọ́ yín. Ṣé bẹ́ẹ̀ yàn ní sọ fún yàn ọkọ̀ kí lè tẹ̀lé ráyìn láàmì fún pàpà? Ẹni tá à ń sọ yìí idiot ẹ̀ ò gba gomi ló jẹ́ kí n gbówó wá fún yín. Tó bá ti pè padà máa ní kó wá gbóòrú lọ́wọ́ yín. Tó bá bóyá ọ̀la ló máa gbà sí àbí Monday ẹ gbówó ẹ̀ fún kó get out. Ò ṣé bàbá mi ojú mi tiẹ̀ o ọkùnrin náà balẹ̀ o wọn náà rọmọ kẹ́ o. Hello Mr. Idiot. Ọ̀gbẹ́ni wá kí ló ṣẹlẹ̀ ṣe mo ní pé owó ló máa kọ́kọ́ jí pè mí pé kí wọ́n gbà kí ló dé owó mi dáná o téèyàn bá ti tó yọ ọmọ ṣe yan kí pálákàrà kó dé mi lóhùn o. So aṣọ mọ́tálíkà tẹ̀ ní ẹ so lówó wèrè orí ẹ ti bàjẹ́ dànù. ìwọ ò náwó lọkọ̀ náà halẹ̀ ló ń dẹ́rù báyọ̀ níyà káàkiri rẹ̀ ṣé wọ́n tó fẹ́ àrùn náà lélẹ̀ ó fún ẹni tó pè ní ìyá ìyàwó ẹ̀. ní nǹkan tó worth 3 million naira just 3 million naira wá torí ẹ̀ nísìnyí bẹ̀rẹ̀ sí dẹ́rù bá wọn kiri kò gbọ́ mi dáadáa má da èmi láàmú mọ́ mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ màmá tí ẹjọ́ ń fa ọ̀rọ̀ ìyẹn àná mi àwọn ni kò lọ bá. wọ́n ti rẹ́dí láti fún ẹ lówó ẹ̀ wọ́n á tún fún ẹ lé pàápàá òṣì ara ẹ̀ yẹn wàá lè rí nǹkan fi gbọ́n dànù òṣì. oníranù wọn rẹ kó so ṣì ara tí yín ló ṣì wà o gbọ́gbọ́gbọ́gbọ́ tó bá ti gbà owó rẹ̀ sìn má ẹ bá pe nọ́mbà mi mọ́ má pe nọ́mbà ìyàwó má dẹ̀ pe nọ́mbà àná mi mọ́ ó ti gbọ́. nítorí ọ̀pá ló fẹ́ gbowó mi padà láì ṣọmọ kékeré ìjọsìn àwọn ilé ìmọ̀ mi. lóòrùn ẹgbẹ́ òun lọ jàre. Oh my God. So are you serious? 3 million to Simweli Sakan. We're 3 million naira richer. Yes. Wo, baby. Ọlọ́run ní jẹ́ kí àwọn tó gọ̀ ọgbọ́n láíláíláíláíláí. Gbọ́n ká lè máa rí wọn tó jẹ bí ṣú. I swear to God. Oh my God, I love you there. I love you there. A máa pẹ́ nu géèmù. wọ́n mi ẹ̀fọ́ kan wá lè. Ó ṣé bàbá mi. ẹ̀fọ́ kan wá lè máa. ìyá ń bẹ fọ́mọ tí ó gbọ́ ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. wá láàrin òkè mi tàbí ẹ̀rọ ẹ̀mọ́ kan ṣe máa pa àwọn sọ fún mi kí yóò bá wọn tẹ́ jáde ẹ̀yìn náà tó dé pípẹ́ láti lọ fún káwọn ọ̀gá. Watch it. Yeah, make that. ọ̀la ò ṣáàjì lọ́pẹ́ kó tó burọ̀ lọ́fà ó wá dé di ọ̀pẹ́ ó gbẹ́nu sókè. kí ni problem èyí ló ṣẹlẹ̀? ṣé mo dúró ìsinmi nínú nípa sọmọ ètò mi ò sílé ó jẹ́ wá dúró wọ́n sápamọ́ sábẹ́ igi tó fi yẹ ká bàtí sọ̀mú mi bí mo ṣe dúró yìí mi ò láì kẹ́ sọ̀rọ̀ yàn ni. fún mi wà ń bẹ pẹ̀lú ẹ ni mo ní kó máa lọ ẹ pé mi fẹ́ kí
kí ló ṣẹlẹ̀ gan-an torí Ọlọ́run jọ nítorí Ọlọ́run o òun wá pípọ̀ ojú mi o bẹ́ẹ̀ ṣe máa ṣe mẹ́mẹ́mẹ́mẹ́ bẹ́ẹ̀ tó lè jẹ ẹ̀kọ̀ọ̀kan tán nìyẹn ó rónú yín dẹ̀rẹ̀ ojú tejò lọ kí ló ṣẹlẹ̀ gan-an. Bísọ́lá nǹkan tí mo fẹ́ bẹ̀ sọ́n sí ó yàtọ̀ sí nǹkan tí mo ti bẹ̀ sọ tẹ́lẹ̀. Gbọ́ it's because I love you so much tó rẹ̀ mo ṣe ń tẹ̀lé ẹ tó dẹ̀ fún mi chance tó bẹ̀rẹ̀ sí bú mi kó ṣe pé mi náà robìnrin rí náà máa wá lé ẹ wá lé mi ìtọ́ ṣe fún mi lẹ́ni tó dùn mí jù ó wà nulẹ̀ bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ sọ fún yẹn pé ó sínú lé ó ti gbàgbéjọ́ ta ríra tí ó sá lọ fún mi tí mo gbé ọwọ́ pé ta ló ń sá fún. Bísọ́lá jẹ́ kí n béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ṣàrọ̀ ni mi ni àbí mo yọ gẹ̀gẹ̀ lọ́rùn àbí mo sùpà àbí mo súké tó wá di pé kò bẹ̀rẹ̀ sí ṣe mí bó ṣe wù ẹ́ bẹ̀rẹ̀ sí ṣe mí bó ṣe wù ẹ́ wọ́n bá pè mí láìkẹ́ ni o honestly mo láìkẹ́ gidi gan mi dẹ̀ láìkí máa lé nǹkan tẹ́mi ò bá fẹ́ o ti wá fi hàn mí sí pé ìfẹ́ tẹ́mi ní sí ẹ̀ ìwọ ò ní sí mi well no problem. Bísọ́lá this is going to be the last time tí ma disturb ẹ ìjọkíjọ tí n bá dọ̀wọ́ tí n bá cross path ẹ bú ìyá mi bú bàbá mi bú ẹ̀gbọ́n mi bú àbúrò mi gbogbo family tó bá mọ̀ kó bú gbogbo ìsọ̀ tó bá mọ̀ kó o lè fi mí wé gbogbo wọn tó bá lè fi mí wé láyé fi mí wé torí pé mi ò ní wá ẹ wá mọ́ o bẹ́ẹ̀ dẹ̀ ni mi rẹ̀ ní dá ẹ̀ láàmú wọn. Yusuf. ó pè mí wọ́n nà. ṣé o sì fẹ́ bú mi ní abo tí gbàgbé nǹkan tó fẹ́ fi mí wé. ọkùnrin ti ṣe ṣé díẹ̀ fún mi tí wọ́n ṣe wá decide pé ẹni ọ̀rọ̀ ọkùnrin kan fún ayé mi sẹ̀ ní ìdẹ̀sẹ̀ láti wọ́n fi nílẹ̀ kíkọ́ fún ìtẹ̀lẹ́ láti. ọ̀rọ̀ iṣẹ́ yìí mi dáadáa ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe mo rò pé ó tiẹ̀ nífẹ̀ẹ́ mi àbó tiẹ̀ like mi rárá àṣé gbogbo ọkùnrin ló tiẹ̀ fẹ́ rí nítorí nǹkan tó ti ṣe fún ẹ kò rí bẹ́ẹ̀ o ṣáma torí pé èèyàn gun ẹṣin dáyọ̀ mọ́lẹ̀ àní gun ẹṣin mọ́ àbí torí pé mọ́tò gbáyà rẹ̀ ní wọ mọ́tò màmá fẹsẹ̀ rìn kárí ayé lóòótọ́ o. ọkùnrin ṣe kọkùnrin jẹ bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin tí kòkòrò jẹ ìwọ kàn tẹ́ ẹ sọ pé òkè sùn kànjọ́ rẹ mi oṣù mẹ́fà òkè jẹ́ ayọ̀ fífẹ́ kúrò kò yẹ jẹ́ ọ̀rẹ́ mi oṣù mẹ́fà kó fi mọ́ bẹ́ẹ̀ tí mi jẹ́ ẹ̀. Bísọ́lá tá a bá fojú kàwó gbogbo èèyàn a máa fi lórí mọ́lẹ̀. pé kọ́ lẹ. ẹ ló mà. Akin gbọ́dọ̀ wà. mo wà níbi tá a ti ń ṣe mítìn ni ma. Mítìnì àwọn tó rán sí tùmí nínú wọ́n ti ṣọmọ mi léṣe o general hospital la wà báyìí o. what. wọ́n ti kọ́ lápá o. Akin ṣe ti gbọ́ ṣé o ti rí báyìí wọ́n ti gba ojú kan o wọ́n ti fọ́ lójú o. mo gbé tèmi bá mi wọ́n ti ti kà lẹ́yìn báyìí o Akin. apá. mo gbọ́dọ̀ ṣọwọ́ mi o. wo Akin mo fọlọ́ bàbẹ̀ má fi ọmọ mi má jọ torí Ọlọ́run ọ̀rọ̀ gbogbo mi lè sá yí ẹ ọ̀rọ̀ ayé yá bọ́jú kọ̀ọ̀rọ̀ ọ̀run náà. èmi gan pàápàá máa mo fẹ́ travel mà mi sọ fún yín tẹ́lẹ̀ ni company kan wọ́n fún mi ní assignment kan mà so mo wá ní láti lọ fún course kan bẹ̀ ṣùgbọ́n kò lè pẹ́ púpọ̀ náà bíi 7 years or 5 years kan méjèèjì ṣá ni mo máa lò mà so èmi náà ti wá ń rò pé bóyá kí n sọ fún yín ẹ má jẹ́ kí n dá ọmọ yín dúró pẹ́ mà torí kó má lọ dilé moṣú sílé ẹ jẹ́ kó tètè wẹ́n tó máa fẹ́ ẹ kó tètè wẹ́n tó máa fẹ́ torí mo máa pẹ́ gan seriously ṣe mo obìnrin òde ń pẹ́ dàgbà ṣe ọ̀dẹ sàmà kó má lọ lélẹ̀. wọ́n lọ́n travel àlọ́ rábìrábì láàrin àkìrábù ẹ̀ kó yẹ travel ní ọ̀sán tòru ọ̀pọ̀dé méje kíbi àti ẹ̀ pàdé wọ́n láyé o. ó dàbọ̀ máa ẹ jọ a máa sọ̀rọ̀ létà mà ẹ má. fẹ́ẹ̀sì ló yẹ kí gbà wọ́n òun náà tọ́ ọ́ ní àlọ́ rábìrábì láàrin àkìrábù ẹ̀.
ṣùgbọ́n ẹ wá gbọ́ ẹ má bínú o but báwo lẹ ṣe báyìí nígbà tí ẹ ti ṣèyàwó mi léṣe ẹ ṣe léṣe lójú ẹ ṣe léṣe lápá wá ìtọ́ tó fẹ́ wá ṣèmi náà léṣe kó. kì í ṣe wípé a fẹ́ ṣe é léṣe a fẹ́ pa ẹ́ pátápátá ni. ẹ jọ ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ jọ tó lọ lọ́rùn ẹ má ṣe yẹn. balẹ̀ sórí iṣẹ́ àmà tó gbéṣẹ́ fáwa ó jẹ́ kó yára wípé ó ń dóoru mọ́ òun láàyè ó ní ká máa lé ẹ lọ sọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ kó lè bá a máa rí bí ìṣẹ̀lẹ̀ ayé ẹ ó ti yẹ. ẹ jọ tó lọ sá ẹ má yẹ kí ó rí bẹ́ẹ̀ sá ẹ wo bí ṣe rí èmi tẹ̀ ń wo ìsà ọmọ bíi jẹ́ budanu lèmi náà ẹ wo gbogbo nǹkan tí ẹ bá fẹ́ nìkẹ́ sọ fún mi owó wà lọ́wọ́ mi ẹ má pa mí wàá fún yín ní nǹkan tí ẹ máa ná jọjọ alẹ́. èló ní yàláyẹ ẹni tó ń brag èló ní yàláyẹ fẹ́ fún wa ẹni tó gbéṣẹ́ fáà gangan ó ti fún wa kìkì ká tó kú òun lé gbàgbé nǹkan tó lè jẹ́ kó yé wa ni pé ká mú ẹ kúrò lọ́nà bọ́ lọ́wọ́ yìí akọ̀wé pé ká ẹ̀ẹ̀pù ẹ tábàdẹ̀ máa ẹ̀ẹ̀pù ẹ kó jìnnà sí vicinity rere like 80 years ká má rí ẹ mọ́. ẹ ṣe solution ti wà sá 80 years yẹn gan pàápàá ó ti kéré jù sá ẹ̀yẹ kan bá mi gbàdúrà kọ́ ló ń dẹ́mi mi sí fún bíi 3000 years ẹ sá ṣe 3000 years yẹn mi ní fojú kan ìlú yìí rárá lẹ́yìn tẹ́ bá kàn fún mi láyè kí n kàn sáré mú àwọn nǹkan kan díẹ̀díẹ̀ nínú ilé mi lẹ́yìn yẹn sá àti mọ́tò àti ilé àgbọn tó kù ẹ fi ṣe tó bá wùn tẹ́ bá rí mi nílùú yìí lẹ́yìn yẹn sá nǹkan tó bá wùn yẹn ṣe fún mi torí pé wọ́n ní àlọ́ lámilámi láàrin ẹnìkan kì í rábọ̀ ẹ̀ sá. sórí lílọ ló ń lọ yìí o bó ṣe wá ń lọ yìí tó bá fi lè padà wá wo àkọ́kọ́ jẹ ní márùn-ún nínú fisiditi ẹ̀ náà ẹ bí ìyá ẹ bí bàbá ẹ wo tàbá tún rí ẹni tí wọ́n bí tẹ̀lé ẹ à ń jẹ a máa wá pa ẹ àwa ní pa ẹ lẹ́ẹ̀kan náà a máa pa ẹ díẹ̀ díẹ̀ a bẹ̀rẹ̀ láti fi ojú ẹ ojú àkọ́kọ́ àpapà àpẹsẹ̀ wo tóníkan tó ń pè lọ́mọkùnrin yẹn à jẹ. kọ̀ǹfàmù ni kò yé mi mọ́ àti ń dá òtara wa. àṣà àṣẹjọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni kí ló ṣẹlẹ̀ tẹ́ fi fẹ́ máa gáàsì gangan kí ló ṣẹlẹ̀. kò rí lè sí nǹkan kan tó ṣẹlẹ̀ náà bọ́ èmi kan fẹ́ fọ́kọ̀. àlè sẹ́yìn tó máa ń ṣẹlẹ̀ màá lè àdéhùn ìṣèṣe àwọn fáìlì náà lọ sí ṣẹlẹ̀ kò ní ṣe kéèyàn kọ́kọ́ máa lọ sàn fún fáìlì ọ̀bẹ. ọkọ̀ kò báwo ṣé mo ṣe kọrí tí o dà ní àwọn ọlọ́dẹ ìjà rẹ̀ lọ́dà mi kò àmà yéèfà Ronaldo. alfa báwo ni sẹ́yìn tó ti ṣẹlẹ̀. Skipo iṣẹ́ ti dáhùn tó bá ń rìn àti fi Nàìjíríà lẹ ti pẹ́ in the next 50 years kò lè padà sí ìlú rárá ọ̀bì. èmi ti mọ bọ́dà mi èmi ti mọ nǹkan tẹ́yìn lè ṣe ìwà àtàwọn tó kù ẹ̀mí mọ̀ nǹkan tẹ́yìn lè ṣe pé iṣẹ́ yẹn tí má gbé fún yẹn máa ṣe dáadáa fún mi èmi ò kàn mọ́ tó dé sáàmà mi kàn bẹ̀rẹ̀ sí ní ṣe méjì lórí pákéjì mi pé ká sọ pé òkè aráyé ló fẹ́ mọ̀ yìí aráyé mi nìyí sáàmà ni. báwo ni ṣe wà. all right. mi mọ̀ yín rí o ẹ rí mi rí o ẹ ra stand fine èmi ni mo wò pé mo kàn fẹ́ meet yín but next time èèyàn máa ń lẹ́yìn sí ni because mi ò rí yín bí ẹni tó competent láti ṣe content ṣe yìí o at all because tẹ bá já ni ní time yìí ẹ ní máa ṣiṣẹ́ báyìí kẹ́dẹ̀ máa pariwo mo ti ń rí yín bí ẹni pé ẹ lè tó dán lèmi o èèyàn máa ń kọ́ṣẹ́ sí ni ẹ ra stand ó yẹ kẹ́ reason pé ògiri létí náà èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ti ra stand so but reason tí mo ṣe meet ní gangan rèé anytime ni mo lè sọ fún Skipo kó bá mi arrange mo lè sọ pé kí ẹ lọ bá mi ṣe ọlọ́pàá níbì kan ẹ gérun gbọ́n yẹn ṣe kó neat mo lè ní pé ẹ fẹ́ lọ bá mi ṣe chief ẹ fẹ́ lọ arrange nǹkan kan ẹ ṣáà máa ṣe gbogbo ẹ perfectly ẹ gbàgbé tó jọrọ o ẹ lè má lọ ẹ má pàdé mi ìtàkà kíra wa o. òye jẹ́ ní ẹ ṣáà máa ní àmà ẹ máa lọ tí wàá ṣe rí bọ́dà. mo máa ń tó ń sọ ṣẹ́yìn lè pẹlẹbẹ yẹn tó wà lẹ́yìn yẹn ó fẹ́ràn owó. Skipo mi appreciate bóyá bá mi sọ̀rọ̀ o. ẹni ló bí mi. listen kò sí bí gímọ̀ alágbàro ṣe lè gùn tó ẹni tó gbóko fún ni bàbá ẹ o èmi ni mò ń fún ẹ lówó ó ń ṣiṣẹ́ fún mi ni o èèyàn pọ́ńtà tó fẹ́ ṣiṣẹ́ o. àyè ọlọ́rọ̀ tá a bá jà ká parí ẹ̀ ó ti yé inú bí mi ni so báwo ni wọ́n ṣáà ti lọ ṣáà lè máa lọ báyìí náà á lọ. ara nǹkan tí mo yìí ń complain náà nìyẹn ṣàfẹ́ bá àwọn guys yẹn rìn ni ṣé kàn jọ rí wa papọ̀ ni ìwọ tí mò ń bá rìn gan ó ní mo yé ń ṣọ́ra mi ẹ kàn lọ tán kó kálukú lè lọ́n lọ ẹ̀ ó get. àwọn àlọ́ bá wà ní ìgbà wọlé lè fẹ́ ṣe
wọ́n wà láti láàárọ̀ lọ. wọ́n wà láti mi. tí a lè ọlọ. bàbá mi ló jẹ́. olórí burúkú ara yín. ẹ ti jù ẹ ni ọ̀pọ̀ pé mo kọlẹ̀ kù ẹ tí mo bá gẹ̀ẹ́sì látàrọ. mo ṣe wá ń fòkúta ju géètì ẹ inú ẹ bẹ̀rù ajé náà. olórí burúkú ọ̀gá ẹ̀ tó ń gbé bíbá ẹ̀ tó rò pé òun lè bà mí láyé jẹ́ òun ni mo wá wọlé kó bá mi pè jáde. ibiṣẹ́ láti bí sí. ìbọn ń bò ní ìbọn ń bò. ṣé ẹ wálé ọdún ní advice. wo ọlákúnlé olórí burúkú dẹjọ wà bíbá ẹ̀ ó ní kó wọlé kó bá mi pè jáde. ọlákúnlé ọ̀gá tèmi. bẹ́ẹ̀ni. ọ̀gá tèmi kò lákúnlé o ọlákúnlé kọ́ ọlájáde ni. bá mi pè jáde sẹ́ẹ̀. ọlákúnlé. ẹjọ tó ń sẹ́yìn kò fẹ́ bínú máa fẹ́ respect àwọn àlejò ọ̀gá ìwọ̀n ẹ ti ń fẹ́ kọjá ìyá ara yín pé ọlákúnlé lọ̀gá tèmi ń jẹ́. wá ṣé wọn ò ṣe pé fún ẹ. ọlákúnlé kọ́. ṣé wọn ò ṣe pé fún ẹ. ọlábòde ni. mi ò máa bẹ ṣeré ṣé o mẹ́tọ́ bá sọ̀rọ̀ ni. èyí náà dà. èmi náà rè é. gbogbo bí ẹrú máa kọlù níbi tí ó dá máa kọlù níbi tí ó dá máa kọlù níbi tí ó dá kílẹ̀ bá ká ìlọ́nà ẹ̀fẹ́ dọ́gbọ́n wọlé ni ẹ lè wọlé ẹ wọ èyí èmi ló bá wí èmi ló bá wí. ẹ̀yin màdọ́mù olówó ẹ̀yin màdọ́mù olówó ẹ̀ máa tọ̀ street kiri. èmi ẹ̀yin kẹ̀ tálẹ̀ ẹ̀yin ẹ̀yin báwo. máa jọ yín lójú máa jọ yín lójú máa tọ̀ tí yín. ṣọ́ ibi mo ṣe ń lọ yìí ìpadàbọ̀ mi ibi báyìí máa dàrú ibi báyìí máa gbóná ilẹ̀ alanu níwọ̀n tí ní burúkú wà bá mi bẹ̀ wà ní ẹbí ní àdúgbò yìí ẹ máa gbẹ́dùn mi ibi báyìí máa jà ní. lọ́mọdé pẹ̀lágbà ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́ obìnrin onítẹ̀lọ́rùn àwọn ló ń falẹ̀ ṣọ́kọ́ bọ́kùnrin onítẹ̀lọ́rùn àwọn ló ń falẹ̀ ṣáyà nítorí pé gbogbo ohun tó dán kọ́ ní wúrà ìtẹ́lọ́rùn ṣòwò ní bàbá ìwà. Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá. kálẹ̀ béèrè o. ẹ jọ ẹni tí ó nílé yìí ni mo bèrè. ẹni nílé láti bí sí o. ìlú yìí ni mo ti wá mo ní ẹni tó ní ilé ni mo bèrè. ìlú yìí ní ládùúgbò. mo ní ẹni tó ní ilé yìí ni mo bèrè ṣé wọ́n wà round. èmi láti bí sí ṣé ẹ gbọ́dọ̀ sọ ìlú yìí ṣé ẹ̀yin nìkan ní gbé nílùú yìí ẹ ò má tilẹ̀kùn máa wọlé lọ o ṣé pọ̀jù bẹ́ẹ̀ ti wáyé lọ ni ẹni máa kálẹ̀ mọ́yàn ẹ gàpá ẹ̀jẹ̀ ṣé pọ̀jù bẹ́ẹ̀ ti wáyé lọ abẹ́rù pé mi náà kò tó lọ́mọ ọkùnrin ni bísẹ̀ ti wá ibà ìrìn mu ti wá o ibà ìrìn orúkọ mi o ẹni bá ìrìn rán mi wá o ẹni bá ìrìn fẹ́ rí o ìyẹn kọjá nílò láti sọ ọkọ yìí. damn bro. ẹ káàsán jáde ojú kò ní tì yín ṣọ́gà rẹ̀ yín béèrè. mo fẹ́ rí ọ̀gá kọ̀ àbí kò dáhùn question tó ń bèrè lọ́wọ́ before I was you now you dey praise. dáhùn bẹ́ẹ̀ ṣe ń bí mi ò ń dáhùn lóhùn gbogbo ẹ̀ ń bí mi lè mò ń dáhùn. ṣé a máa ní èrò ojú mi ẹ mọ̀ mí àbí. àfi kẹ́ má bínú ṣẹ́ni wà nílẹ̀ àfi kẹ́ má bínú. olórí burúkú ni ẹ o. ọ̀gbẹ́ni ṣé ẹni tó ní ilé ṣó wà nílé. ó wà nílé. ó wà nílé. ó wà nílé. fine. kódà wọ́n ti jí. good ọ̀yá nìṣó bẹ̀. ṣẹ́ni ojú kò ní tì yín ẹ má ṣe ẹ̀pù kan mi tó ti yẹ yín kémi la wí ọ̀gá yìí pé àwọn nàìjíríà kọ́ lóbe o wọ́n máa wí kẹ́ wọlé náà ni. it's alright wàá ṣe é fọkàn fún mi. má ṣe ogun. èmi náà ṣe kàn padà fún mi. ojú kò ní tì yín. fine máa tẹ̀lé ẹ dé ọ̀dọ̀ ọ̀gá yẹn o ti gbọ́ bọ̀ máa fòyà. officers I'm coming please. ẹ ṣe gan ojú kò ní tì yín. kò lè yàn mí jẹ gbé wàhálà mi ò ní gbà. ó jẹ́ má bínú wọ́n ṣe meeting ní dọ̀dá sitting room in a moment and ọ̀kan ọjọ́ ìrántí. n tẹ́ ẹ jẹ́ kó yé mi nísìnyí pé another sitting room kan wà níbì kan léyìí tó túmọ̀ sí pé ó possible kí ọ̀nà mi wà bẹ́ẹ̀ tó jáde síta bí. At all. This is the only entrance time in there. No problem. ẹ jọ ẹ kú jókòó. ẹ lẹ sà. ẹ jọ mi ò rí rí o. Yes ẹ ò mọ̀ mí lóòótọ́ orúkọ mi ni Kọ́láwọlé Ajéyẹmí ọmọ bíbí ìlú ilé mi náà mo wá síbí nítorí ọ̀rọ̀ àbúrò mi ni Mojísọ́lá tí ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n mi gbogbo ń tẹ́ ṣe fún ọmọ yẹn pátá ó kù díẹ̀ káàtó it's very wrong kò dé now yes okay fine ẹ ti believe pé ọmọ kékeré ni ọmọ yẹn so ẹ lè rẹ́jẹ ṣe bí girlfriend ni
it's true now. Okay, good. Ọ̀rọ̀ owó lè dàyàn pọ̀. Kò sí nǹkan tó wó lè dá sílẹ̀. Okay, fine. Ìgbà tí ọ̀rọ̀ owó ti wà láàrin yín yẹn, tẹ́lẹ̀ tí mo wí pé ẹ ti rí owó yẹn fún, ẹ máa pè é ní gẹ́gẹ́ bí girlfriend ní. Okay, fine. Mi ti rí owó yìí o, tó bá dìgbà báyìí o, màá rí, màá san o. It's very simple. Ẹ ò ṣe yẹn, ẹ wá hide ara yín, á pe nọ́mbà yín, ẹ ò ní gbé, ẹ wá bẹ̀rẹ̀ sí ní change àwọn staff yín, àwọn tó ń bá ṣiṣẹ́ nínú ilé, ẹ change gate man, ẹ wá sọ̀rọ̀ yín di magician, ẹ kàn ṣe tó wù yín. Do you think it's possible? It's not possible at all. Ẹ dẹ̀ ń ṣọmọ yín kéré, àgbàlagbà ni mo ń wò yín náà. I'm also bí mo ń rí ojú yín yìí, ó jọ pé ẹ kàwé. Báwo lẹ ṣe máa believe ẹ kò lè ṣe bẹ́ẹ̀ yẹn? Kò possible now. For what? Kí ni àtẹ̀ ń ṣe? Ẹ dẹ̀ ń lanu. Yes? Kí ni túmọ̀ yẹn? No, okay, bẹ́ẹ̀ ṣe rí mi yẹn believe pé pẹ̀lú ọjọ́ orí mi yìí mi ò mọ nǹkan tí mo sọ jáde lẹ́nu àbí mo mọ tí mo sọ jáde ẹ̀yin fúnra yín dẹ̀ mọ́ okay ẹ̀ ń pretend àbí ẹ̀ ń ṣiṣẹ́ pé bóyá ohun tí mò ń sọ yìí ó ti tọdún 2 sí 3 kò tó bẹ́ẹ̀ ohun tí mo ṣe ń sọ yìí ti ju ọ̀rọ̀ ọ̀sẹ̀ 2 sí 3 sẹ́yìn lọ kí ló ṣe yín oh fine ẹ̀ ń pretend àbí torí pé ìyàwó wà lójú jókòó ẹ̀ fẹ́ kọ́ mọ̀ pé girlfriend ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ yes gbogbo ẹ̀ láyé ẹ̀ ló ti ṣe fún mi yes. uncle ẹ wo in fact ẹ ní sùúrù mo rí pé irọ́ tó jìnnà sí òótọ́ pátápátá lọ́rọ̀ tẹ́ ń sọ mo dẹ̀ pé mo gbẹ́ pé ní kò ju ọ̀sẹ̀ 2 sọ́sẹ̀ 3 lọ. yes. in fact bàbá ńlá irọ́ ni irọ́ pátápátá ni torí èmi àtọkọ mi a ṣẹ̀ṣẹ̀ dé láti US kò tí ì ju a week lọ ọ̀la ló máa pé a week tá a ṣẹ̀ṣẹ̀ wọ country and also gbogbo time tá a jọ fi wà lọ́hùn ọkọ mi ò lọ lùdé rí gbogbo ìgbà tá a jọ wà throughout ni so wọ́n sọ pé ó ní girlfriend síbì kan irọ́ pátápátá ni. Anyway gentleman. Ó dà ní pé mo sense misunderstanding bí táwa yìí and I'm thinking along impersonation. Yeah, I think what I'll do is I'll have to get my lawyers. Yes, but before I do that, màá kọ́kọ́ pe gate man mi because all along tá a sì ń lé òun ló wà ń lé. After which, tí n bá discover wípé irọ́ ni, then I'll have to get my lawyers involved. Better. Okay? Better. My very gate man. What's the problem? Ó yẹ kó lè tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. It's okay. Ẹ jẹ́ ká lọ. All right. ọlọ́ọ̀lá kó wá ta ọlọ́run jọ nínú ọlọ́ọ̀lẹ́jọ ṣàánú mi máa kájẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìṣímọ́ mi lórí o máa kájẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìṣímọ́ mi lórí mo bẹ́ẹ̀ ni ọlọ́run. Wẹ́ gbogbo àlàyé tẹ́ ṣe fún mi nílé ló ti yé mi kò sí wàhálà ìgbésẹ̀ tẹ́lẹ̀ fẹ́ gbé yẹn ẹ gbé no problem. Okay. Ayikandu. Sir. Oh, má bọ̀ nbí. Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá. Èmi ni sá. Ayikandu njó mọ́mọ́bìnrin. mo mọ̀ wọ́n. Ó mọ̀ ọ́. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ọmọ mi. Can you imagine? So gbogbo tẹ́ sọ fún mi nínú ilé ìrọ̀lẹ́ ìpa fún mi àbí? Àbọ̀ abánitọ̀dọ̀ yín jọ torí Ọlọ́run jàre ọ̀rẹ́ mi jọ báwo ló ṣe mọ arábìnrin yìí ibo lẹ ti pàdé kí ni nǹkan tó pa yín pọ̀ kí ló máa wá ṣe níbí báyìí kí ni nǹkan tẹ̀díjọ́ ń sọ jọ torí Ọlọ́run kó ṣàlàyé ẹ̀ fún mi. ẹ ṣe rí ìtìlẹ̀ ń tọ́ Ọlọ́run náà gbogbo wọn ẹ̀sọ́ iná èmi náà dé gbogbo rẹ̀ tó yàn débí láàárọ̀ yìí wọ́n béèrè barista wọ́n béèrè kọ́lẹ́ntì mi ní barista kò sí díbí kọ́lẹ́ntì náà kò sí díbí àtẹ̀mí àtọ̀gà pátápátá àti àwọn ọmọ mi wa èsì barista nù wa èsì kọ́lẹ́ntì wọ́n ṣá bẹ̀rẹ̀ tètè bá mi fa wàhálà barista wà lìbí kọ́lẹ́ntì àmì kò sí wọ́n ṣàbùmí yánkanyànkan ọdẹ lọ èjì bá lọ láàrin mi àti wọn. èmi ó tún parọ́ mọ́ mi. ẹ bú mi. Mo jí nígbọ́ so gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá yìí òun parọ́ fún mi ni. ẹ̀gbọ́n mi ò ti dàrú mọ́ mi lójú kò yé mi mọ́. Mo jí ṣe nítọ́ mo dáná. Ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ẹ̀sùn mọ́ bí kẹwàá kọ́ ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́ ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá. Lọ́mọdé pẹ̀lágbà ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́ bóbìnrin onítẹ̀lọ́rùn àwọn ló ń falẹ̀ ṣọ́kọ́ bọ́kùnrin onítẹ̀lọ́rùn àwọn ló ń falẹ̀ ṣáyà nítorí pé gbogbo ohun tó dán kọ́ ní wúrà ìtẹ́lọ́rùn ṣòun ní bàbá ìwà. Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá.
ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́ bóbìnrin onítẹ̀lọ́rùn. ọ̀rẹ́ mi ṣé o bí dókítà ti ní kó máa ronú gbogbo ìtò ń ṣe yìí ó ń fàrònú sára ẹ nìyẹn ó dé jọ́ nítorí ọlọ́run. èmi ronúṣẹ́ mi ìrònú kò sówó kò sí mọ́tò ìyá ò dá sí mi gbogbo ẹbí kẹ́yìn sí mi mi ìrònú kò rántí ìkànnì. mo jí pẹ̀lú gbogbo nǹkan tó tún sọ yìí náà ó ṣe ń ronú ni torí ọlọ́run má para ẹ̀ sí sùúrù torí ọlọ́run. gbàtàdé ń bẹ sọ́ngbà yẹn náà òun rọrin gbogbo kúnlé o big boy kinní kan ẹ̀wà o à ń gọ́kadà à ń fọlọ́kadà ṣó tán tí o bá báyàn sọ̀rọ̀ yẹ kí o máa gbọ́ ni ṣó wá rí ibi tó láǹdà rẹ̀ ṣeéṣe. ẹ̀yàn wí fún ọba jẹ́ ó gbọ́ ṣáà tèkè yìí. àmọ́ kọ̀ọ̀kan tí mo mọ̀ ni pé gbogbo ibikíbi tí Ọlákúnlé bá dé kò ní bá ìyọ́nú Ọlọ́run pàdé Ọlọ́run ló máa bá mi mú fún nǹkan tó ṣe fún mi ó wá sọ fún mi tó. Eni Nwafa òfò ló wà. Stop, no. Just tell me anything you want. I'll give you. I want you to miss my friend. Who will send her? Okay, soon. I guess so. Wow. Ẹjọ́ torí Ọlọ́run tún mi ṣe ṣé tí mo ṣe lélẹ̀ tún mi ṣe ṣé wọ ni ọkọ mi bọ̀bọ̀ tó gbá mi tó gbá mọ́tò ń dìbò tún mi ṣe. Ayọ̀lá, is that true? I don't want to believe this. Ṣé o tọ́ ni? Ta ló ń jáyọ̀? Ṣé wọ̀ ni? Ṣé wọ́n tó ń jáyọ̀? Ìwọ tó tún jáyọ̀ bọ̀bọ̀ ìfọwọ́ Ayọ̀lá. Ṣẹ́fíjẹ́ ìkíni ẹ̀dùn ní ìní àmọ́ ọkọ mi gáì máa yé ni bọ̀bọ̀ yìí ìyá olóògùn ayé ẹ̀ kó fẹ́ kọ́. ṣé kìí ṣe pé ìbọn díẹ̀ láwọn mo ní o bọ́ta mo ní kó o bọ́ta èmi kọ́ ni bàbá ọmọ wèrè jọ o sọ pé òǹbó òyìnbó kan ṣiṣẹ́ ìwé wo ló kà débi kó máa lóǹbó òyìnbó ṣiṣẹ́ sátífíkẹ́ẹ̀tì wo ló mú lọ bóyìnbó tí ẹ fi jọ ń ṣiṣẹ́ owó onírú owó aláta owó àjọ wẹ́dà tí mo kó gbogbo ẹ̀ tí mo rún lé ẹ lórí ṣé o kà yóò yanjú tán ṣé o kà yanjú nílé òyìnbó kan mo bá ṣiṣẹ́ mi ò fẹ́ rí ẹnu lé mi kò kú òǹbí ọgbọ́n. ẹ wo dadi nǹkan tẹ̀ ń ṣe yìí I'm very sorry to say ẹ̀yin embarrass me now ẹ̀yin embarrass me ọ̀lẹ́ èmi lẹ́kàn ń lé jáde kúrò nulẹ̀ pé máa lọ mi kúrò nulẹ̀ mi ṣe fẹ́ káwọn èèyàn máa rí mi bí ọmọ burúkú ni nǹkan tẹ̀ ń ṣe is not making any sense. ẹ̀mí ọdún yẹn gbogbo aládùúgbò ti mọ̀ mo ti lólè nìyẹn 419 nìyẹn oníjìbìtì nìyẹn gbájúẹ̀ nìyẹn alọ́nilọ́wọ́gbà nìyẹn wo gbogbo aládùúgbò kan pátá ló ti mọ̀ kó o bó gbogbo lè kó o tún kọ́ pátápátá kó o tún kọ́ pátápátá ṣó lè tòwó tí mo fi tó ẹ láti kékeré débi tó fi dàgbà débi tó dé yìí tẹ́yìn sí kankan yẹn èmi ló kó èrò ẹgbàá owó tí mo mú wá fún. mo ṣe ń get ní right ẹ̀sìn èmi ò mọ̀ pé ibi tí problem wà nìyẹn ṣé owó tí mo fún yín dáa kò kí n ṣòwò yín èmi kàn fún yín lówó ìkẹfì ra káàdì ni as a matter of fact mo ní plan láti wọlé ẹ understand because kò ń ṣerú ilé tán gbọ́dọ̀ máa bárò bàbá mi ń bẹ̀ tó kàn sọ pé ilé bàbá lágbájá lélẹ̀ so èmi fẹ́ sọ di bóyá bíi 3-story building kẹ́kàn wà ń bẹ̀ wáwo yẹn kẹgbà àwọn èèyàn síbẹ̀ mi ní kọ́kọ́ tí mo fẹ́ máa fowó ẹ̀ ṣe o èyí náà ní kẹ́ máa gbowó ẹ̀ mo dẹ̀ tún ní plan fún yín nọ́mà ìgboro yàtọ̀ sọ́rọ̀ wẹ́dà yẹn mo fẹ́ níbi kan tó wó tí mo máa wọlé kẹ́kàn máa jókòó sí ọmọ máa deliver fún yín. ṣòro oúnjẹ ọmọ yẹn lọ fún yàrá yẹ ẹ̀jẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ṣòrí gbogbo plan tó ní fún mi lọ fún yàrá yẹ l'Ógbómọ̀ṣọ́ mi ò fẹ́ plan ni kó wá mọ̀ mo kọ̀ ẹ́ lọ́mọ látẹ̀ni lọ tí mi ò fẹ́ rí ẹ mọ́nú gbé tán gbèsè ayé mi
bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ ojú èpè tó ọmọ arọ tí wẹ̀ bí ojú ẹran mo fọ́ sọ kì í ṣe gún o bí mo ṣe fẹ́ mi ìfẹ́ fojú kún ẹ̀ mọ́ àyàfi kíní kan ni o tó o bá lè yí padà tó o gbọ́n tí mò ń bẹ́ẹ̀ sọ tó o ṣiṣẹ́ táyé ṣe fojú rí èmi ló sọdọ̀ mo ojú ò lọ lárí èèlò ló kó dání èèlò ló kó dání tó ní kí Pasuma wá ṣeré fún un. ṣé irú ọmọ tó wá ní kémi lọ gbálẹ̀ ni àbí irú ọmọ tó ní kémi lọ gbálẹ̀ kọ́ ni wo mo ti sọ fún pé mi kọ́ mo bí mo sì ti kọ́ lọ́mọ pátápátá ọmọ tá a bá bí tá a rán nílé ìwé tí ò lọ tá a ní ó kọ́ṣẹ́ tí ò kọ́ṣẹ́ ó ti mọ̀ pé bí ò bá yọ ní jìbìtì yóò lò lè bí ò yọ lè yóò arọ́ ni lọ́wọ́ gbà jọ nígbà wa ló dáràn tán ló gbá wọn kémi wa lọ yọjú síbẹ̀ mo yọ̀ǹda ó gbọ́ kì í ṣe mi ò jẹ́ nǹkan tó máa rọ́tí rẹ̀ dojú. síbẹ̀síbẹ̀ ẹ̀gbọ́n mi ọmọ ẹni ò lè burú títí kálẹ̀ fẹ́ kùn pàjẹ́. bó bá gbọ́ràn ni ntí ó bá gbọ́ràn bí lion ó bá pa kẹ́lífàǹtì pa. bómi ṣe rí ojú kékeré lẹ fi ń wọ̀rọ̀ yìí o nígbà tẹ́mi gbọmọ tí mo dé station oríṣiríṣi ni mo bá lọ́kùnrin lóbìnrin ọ̀rọ̀ ilé mọ́tò jìbìtì oríṣiríṣi ṣe rí tàbá dẹ̀ yọjú èrò á tún máa pọ̀ sí ojú kò léèyàn náà máa fi wò ó. wo o ṣeun àbúrò ẹni gbàrà tí bàbá tiẹ̀ kú èmi lèmi kí wọ́n mọ́lẹ̀ tí mo tó ẹ̀ mo sì tó ẹ̀wọ́ náà túnra ẹ̀ tọ́ bó bá jẹ́ bóun ṣe ni kò ní máa ṣe rádaràda báyìí orúkọ táwọn bàbá ńlá ti wá fílẹ̀ tí ó bàjẹ́ àwọn òjò ó bàjẹ́ ni tóun bá wá lóun wá fẹ́ bàjẹ́ kó tó bàjẹ́ ká lè dànù kó nínú ẹbí wo bó bá fẹ́ lo ẹ̀wọ̀n kó lọ ẹ̀wọ̀n. tó rọrọ kóòtù wọn dún ọdún mẹ́wàá fún wọn fún lógún ọdún kó dàbí oṣù 12 tẹ̀yìn ká eléjì oṣù 9 eléjì oṣù 10 òun ọdún kan tiẹ̀ bó bá sì ti lọ pa náà yóò dé òun ojú wa lójú ń rí ọmọ tó bá ti jí lòwúrọ̀ kùtùkùtù tó bá lóun ò ní ṣiṣẹ́ òun ò sì ní kàwé ìwà burúkú tóun náà bá wù ó yẹ kó jìyẹ ó gbọ́ mi wà sórí eré àbúrò mi bó bá rọ́rọ̀ mi tó bá mi sọ Ràúfù ọjọ́ ẹ̀ mọ̀ ó gbọ́ mọ́dé yìí tọ́jẹ́ ẹ̀ fún mi tọ́jẹ́ ẹ̀. ọmọ jọ kí ni ìjókòó ẹ bíbá mi bí ẹ kí lè tó jẹ ojú ya alẹ́ tí lápá báyìí ṣé ibi ò sọ pé kó má wà sí bíbá yìí mo bí ẹ. bó ní kí n tún wà bó lè fẹ́ kí n wà ṣe bí ilé ọkọ mi ẹni tó fún mi lóyún ló gba bíbá yìí náà bẹ ṣe jí mi ti já náà ẹ dẹ̀ mọ condition tí mo wà. ṣé òfò orí gbálẹ̀ ta ló fẹ́ fọkọ mo bí ẹ àbí pápá gbogbo ṣé kò torí oyún wèrè tó gbé sínú lójú ẹ lóyún tó máa ṣẹ́ dànù bẹ́ẹ̀ ni mo sọ ọ máa ṣẹ́ èmi ò ráyè òṣì tí ẹ̀gbọ́n náà ó mọ̀ pé inú ilé ta wà yìí inú ilé díìlì ni ṣó yẹ kí wọ́n bẹ̀ kọ́ wájú kó náà lọ́kọ̀ bá wá olórí burúkú yẹn tán ti tì mọ́lé tó bá fẹ́ mú ẹlòmíì mọ́ jẹ́ kọ́ wá kú ẹ bíbà ẹ̀ mo bí ẹ. mo gọ́ lè fẹ́ kí n lọ ọkọ mi ló gba bíbà yà. ṣé mo ní ẹ lé ni ṣé mi tó ló ní kó lọ ṣẹ́yún burúkú náà lọ ṣe sálé ó lè kọ́ bẹ́ẹ̀ mi o ti gbọ́n tí mo sọ fún ẹ kọ́ lè gbọ́ sókè yàgbọ́ sókè bó lè ṣí gan ṣé nítorí wèrè tó gbé sínú àbí ló ń gbé lójú ó lè bó ṣe ń tóbi tó ń fẹ́ láyà àbí ọ̀rá burúkú ló ń sùn ní ẹ lára tó bá mọ̀ yìí. kí ni àbórí àfi bí ẹ mú òyìnbó ọjọ́ ìṣẹ́ tó máa ṣe kọ́lọ́kọ́ kì í sí ẹ̀kọ́ nìṣó lé èmi máa tilẹ̀kùn bí nì aláìlójú tí wò bá lójú tì èmi lójú tì àwa agbóyún òṣì sínú àníta ló lóyún á ní bàbá wà lẹ́wọ̀n ilé mi kọ́ ló máa bí tẹ̀wọ̀n sí dé o ò ní bí tẹ̀wọ̀n dé sílé mi ò tí ló máa ṣẹ̀wọ̀n rárẹ̀ òun ló máa ṣẹ̀wọ̀n mi èmi mo sọ bẹ́ẹ̀ èmi tí mo ṣe bẹ̀rẹ̀ bísínẹ́sì àwa wí tán wàá bímọ àwa ní bàbá ọmọdà màá ló wà lẹ́wọ̀n ó lè lójú tì mí èmi ò ń ṣẹ́ ní ẹ̀sìn. Mami. Inú mi. Mami. Yeah.
ojú ẹ̀ wá ẹni bí tójú kòkòrò gbẹ̀mí dé báyìí kò má dákẹ́yọ̀ má nífẹ̀ẹ́ owó púpọ̀ ìfẹ́ owó tí mo ní títí tèmi àtọkọ mi fi di pé à ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ó dẹ̀ wọ́ọ̀nù mi o àwọn èèyàn fọgbọ́n sọ fún mi pé wọ́n bá ní kéèyàn nífẹ̀ẹ́ owó mọ́ o ẹ wá wo bí tí mo múra ara mi dé báyìí ọmọkùnrin ojú tí mo fi láyé àti lọ́rùn. gbọ́ kí ló ṣẹlẹ̀ gan-an tó ṣáà ń sọ pé díìlì kan wà èmi ni mo lè ṣiṣẹ́ yẹn tó ṣáà ń hálà mi pé àwọn láti rí mi láti kí ló ṣẹlẹ̀. ẹ wọ iṣẹ́ mi kò fi sẹ́nì kankan tó tún lè ṣe lẹ́yìn èyí o díò tó wà lẹ́yìn sí to marry ni díò yẹn understand but tí bá kàn ṣe fún yín lámbà yẹn ẹ̀yẹ máa tẹ̀lé mi so kí géèmù yẹn gangan kó lè dùn. to marry. Because I'm àti the one family as in big family one blood ṣe ti understand because láti jọ láti jọ bẹ̀rẹ̀ náà ẹ kì í treat mi bí àná because bẹ́ẹ̀ ṣe ń treat ọmọ yín Aisha náà lẹ ṣe ń treat èmi náà ṣe understand inú mi dẹ̀ dùn ọ̀ṣẹ́rí géèmù tó wà lẹ́yìn sí géèmù yẹn fẹ́ lè díẹ̀ ọ̀ ẹ gbà mí bí mo bá ṣe sọ so kẹ má rí mi bí ẹni pé àbò fẹ́ da ọmọ mi no fẹ́ ká ṣe ní marriage stuff ni ṣe understand so Aisha ti ń sìn màmá mú ọkọ wálé. ní Aisha tèmi. pé bóyá mo fẹ́ bí tu ọmọ yìí náà bẹ́ẹ̀ náà ni mo máa fẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ṣẹ́gẹ̀ owó màmá mú ọkọ wálé sìn ẹ̀yin máa dúró bí màmá ṣẹ́gẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ni màmá original ẹ̀gẹ̀ bọ́ ń sìn nínú game ẹ̀kọ́ máa dúró bí màmá òun máa dúró bí ìyàwó so àwọn lámbà tó bá kú èmi máa fẹ́ yìí ẹ̀kọ́ máa tẹ̀lé mi tí má ṣe ń lọ ni mọ́mí mo ṣe lọ nìyẹn mọ́mí ẹ má jẹ́ ń parọ́ fún yín owó wà nínú díò tá a fẹ́ ṣe yìí o. ṣé pé wàá máa tọ́jú mi bíi ti tẹ́lẹ̀ àbí. mọ́mí owó ńlá ti máa ń gba 5 million èyí máa gba 500,000. irọ́ ni 500,000. wọ́n máa sún sàkáǹtì yín ni. 5 million 500,000 10% àbí tó bá mú 3 million wá kọ́. 300,000 nìyẹn. lówó tèmi. mọ́mí 300,000 ti fún yín yẹ kò tí kò wà náà sànà mo ṣe máa fún yín náà ẹ̀gẹ́ máa fún yín lówó wọ́n á tọ́jú yín gan. má sọ̀rọ̀ jù rárá jẹ́ káwọn kọ́sọ́mà kan máa gbórí wọlé. ó láyé wáyé wàá lè fún rẹ̀. ẹyẹ sàmì ẹ ojú tí mi. irọ́ kojú sápò má yẹ kojú tiẹ̀. ok no problem màmá mi. kí ló lọ kí ló ṣe. ẹ wo màmá mi iṣẹ́ tuntun kan ló tún wà nílẹ̀ o mo wá ní kí sáré já yín sí bóyá ń lọ ẹ understand mi nítorí mi fẹ́ kí fọkọ̀ wà ṣẹ̀gẹ̀ so anytime ni mo kàn lè mú iṣẹ́ yẹn wá iṣẹ́ yẹn kàn lè wọlé dé ṣètìrà sí wọn báyìí ó lè jẹ́ ni ó lè jọ́la kò sígbà tí iṣẹ́ yẹn ò lè wọlé wá bá yín wẹ́rẹ́ so òun ni mo ní kí sáré wá rí yín fún. Wálé o fẹ́ mú àdíyà kan wá ṣùgbọ́n pé ìgbà mi iṣẹ́ máa ń jáṣá mo wá ronú mo wá wò pé kí ló dé wá àbẹ́tẹ̀ kan kó má jẹnu ilé tá à ń gbé kákan wá àbẹ́tẹ̀ ká fi yẹn ṣe space ṣó ti yẹ ń sìn tẹ́kùtà bá tiẹ̀ fẹ́ ná ẹ́ ní iṣẹ́ báyìí a máa ná síbẹ̀ ni àbí kí ló rò. màmá mi mo ní ìyá ọ̀dẹ̀ ẹ wo màmá mi ń káwọ́ sókè fẹ́ ní kankan mọ́ o ọlọ́mọbọ mọ́ ká fún yín gba màmá mi ọlọ́ọ̀ màmá mi ẹ ti ṣú ọjọ́ get lambert ẹ sọ yẹn because ẹ understand irú bí anytime ní kàṣà lè bọ́ọ̀sì kàn máa gbálẹ̀kùn kẹ́ má lè sùn mọ́jú. àjẹ́ because àwọn ará àdúgbò kan máa lọ ṣe ṣọṣọṣọ àwọn nǹkan tí ó kàn wọ́n ni kò lè dá tí ìyẹn bá ṣẹlẹ̀ mo gẹ̀ẹ́tì kò lé náà ẹ understand èmi máa pe skipo nsìn mo jẹ́rìí ọmọ mi tí ìfẹ́ kẹ́ mọ skipo ni tẹ́ bá mọ ọmọ yẹn màmá mi ọmọ yẹn ti gbóná jù ẹni iṣẹ́ ló máa múlẹ̀ site gbogbo nǹkan mọ́tò ọmọ yẹn náà ṣú ọ ẹ understand máa pe skipo ṣègé ẹ tó lè máa lọ arrange gbogbo yẹn so yẹn ò ní ṣòro kankan ẹ gbàgbé gbogbo sẹ́tí o ọmọ mi máa ṣe gbogbo ẹ tó máa bá mi ilé tuntun dúró dé yẹn sìn láti máa múṣẹ́. bọ̀kẹ́ wá ṣe pàápàá. So kò sí wàhálà mo understand. ẹ ti ẹ̀gbọ́nú ìpinnu ojú orí mi ìjẹ́bóyè ìfẹ́ máa wá ọmọ láti bí ni ẹni àwí fún ọba ìjọ ògbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba ìjọ ògbà ṣe rí pé bùtẹ́ òfò lọ̀rọ̀ mi wá já sí báyìí ìwọ lọ. ta ni kó wọlé ìwọ lọ bàbá ìwọ bá lọ. ẹ ká sọ láti bọ̀. ẹjọ́ sẹ́yìn ni Mrs. Animashaun. èmi ni mo jẹ́ bẹ́ẹ̀. I'm Inspector Musa from State CID Amokankan. ìwé kiri kì í ṣe fún yín. Officers! Officers!
ti gbọ́ ọ̀rọ̀ ayé mi báyìí àìsàbọ̀ ti ṣe aláìsí. ẹ wò mọ́mí ẹ má pretend o ẹ má active mi o. gbogbo nǹkan tẹ́ ń sọ yóò jẹ mí àwọn tó máa jẹ lélẹ̀ kò délé jẹun náà torí mo ti explain gbogbo nǹkan tá a jọ ń ṣe fún wọn ṣẹ́yìn iṣẹ́ ìgbọ̀pọ̀ mú mi ni abẹ́fẹ́ sọ fún mi pé ẹ̀gbọ́ ẹ rí miss call mi ó tún yá nọ́mbà yóò tún lọ mọ́ tó dẹ̀ dá mi lójú pẹ̀lú change line yín ni Aisha fúnra ẹ̀ tó jẹ́ ìyàwó mi rí ìnà òun ẹ̀yin tẹ pera yín lánàá mi bó ṣe ń ṣe gbẹ̀mù sọ́dọ̀ mi ló ń mí sọ́dọ̀ yín ẹ̀tẹ̀ ìrántí kẹwò pé mo owó yìí jẹ́ lọ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ kó dé ká tún bẹ̀rẹ̀ business. ẹlẹ́dẹ̀ ẹgbẹ́ Aisha ti kú ẹlẹ́mọ̀jẹ̀ ká bí ọmọ fojú sunkún ọmọ ní ẹ̀rí mi báyìí. òfò ni o ẹ tó ti ṣe tíátà tí bá ti fi máa hard fáwọn èèyàn ṣé mi lẹ́sùn máa hard fún yẹ kẹ́ mọ̀ pé kò lè jẹ mí èmi lèmi wà wájú yín náà Aisha ó gbà tí wàhálà ti ṣẹlẹ̀ o pé ìwọ ọmọ mi on travel out ní tí ẹ̀ jẹ́ kí mi máa handle ẹ̀ mi ṣe handle o ibi tí Aisha bá wà àwọn ọmọ ẹ máa wá jáde àwọn ọlọ́pàá máa gbé òun náà wọ́n jẹ́ máa kó gbogbo wa ni. pẹ̀lú kọ́ndíṣọ́ mi náà lè sọ gbogbo orú eléyìí àìwọ lọ ibi tí mo wà bọ́rọ̀ ayé mi dé yóò máa dá ìwọ lọ. ẹ wá kí ló dé tẹ̀ ń ṣe báyìí kí ló dé tẹ̀ ń lọ treat wọn bíi VIP ẹ dà wọ́n sí regular jàre ẹ treat wọn bẹ́ẹ̀ ṣe ń treat mi kò ń ṣe ẹ̀yin nìkan ló máa mú o bẹ́ẹ̀ ṣe wáyà ṣe ń lọ mú skip gbogbo àwọn even tó bá fẹ́ worst tán gbogbo àwọn tí mò ń lọ gba mọ́tò lọ́wọ́ wọn máa lọ mọ̀ because wọ́n jẹ́ nu owó mi ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń gba 1 million ẹ̀ ń gba 5 million. ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ẹ súnmọ́ bí kẹwàá gbọ́ ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́ ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá lọ́mọdé pẹ̀lágbà ẹ súnmọ́ bí kẹwàá gbọ́ obìnrin onítẹ̀lọ́rùn àwọn ló ń falẹ̀ ṣọ́kọ́ bọ́kùnrin onítẹ̀lọ́rùn àwọn ló ń falẹ̀ ṣáyà nítorí pé gbogbo ohun tó dán kọ́ ní wúrà ìtẹ́lọ́rùn ṣòun ní bàbá ìwà. Eni Nwafa òfò ló ń wá Eni Nwafa òfò ló ń wá. ọ̀lẹ ò ṣáàjì lọ́gbẹ́ kó tó burọ̀ lọ́fà ó wá dé di ọ̀pẹ ó gbẹ́nu sókè ó jẹ́ ronú ẹ̀ wò ọ̀fẹ́ kọ́ lẹ̀